أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم. أدعوك فون أترى لكم إكاتي فون النبي محمد صلى الله تعالى عليه وسلم. kí gbogbo tí àwọn gbọ́ wa tí àwọn wà ní gbogbo bíkíbi tí Ọlọ́run bá ti ní kí a ti máa gbọ́ ká ti máa rọ̀ wá tí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2021 èyí tí ó ṣe dédé ọjọ́ ẹ̀tàdínlọ́gbọ̀n oṣù Ramadan ọdún 1442, àpapọ̀ àwọn ìgbìmọ̀ kan ní ilẹ̀ Yorùbá ń bí tó kó àwọn àfá, àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn, àwọn olùpèpè sójú ọ̀nà Ọlọ́run Ọba àlékè ọlá, àwọn olùkọ́ni ń kí ó kó wọn pọ̀. Wọ́n gbé ìwé kan dìde lọ sí ilẹ̀ Cairo ní Al-Azhar Sharif níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n kójọ sí láti ṣèbéèrè àwọn ìrújú kan nípa àwọn àlámọ̀rí kan tí sábà máa ń lọ tí máa ń bọ̀ láwùjọ ilẹ̀ Yorùbá, nípa pé ṣé bá a ṣe máa ń gbọ́ láwùjọ wa nípa pé ṣó tọ́ àbí ò tọ́, àwọn àlámọ̀rí tí máa ń sábà dá wàhálà lẹ̀ pé àfáà kan sọ báyìí, eléyìí náà fẹ́ sọ báyìí, tí a ní bùkátà sí ìmọ̀ àti ìmọ̀lẹ̀ èyí tí a fi taná síbi àwọn àlámọ̀rí. So wọ́n gbé ìbéèrè tí ó kéré ní 15 dìde lọ sí ìgbìmọ̀ Al-Azhar Sharif látàrí wípé a nígbàgbọ́ wípé tí ìdáhùn bá wá ní ààyè yìí àti àwa àti àwọn tí a sábà máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí ń rú wa lójú ìlẹ́nu wọn, a nígbàgbọ́ ìjẹ́ olùmọ̀ àtàyèmọ̀ tí Al-Azhar Sharif tí ó jẹ́. So lẹ́yìn bí oṣù mẹ́ta ó lé díẹ̀ tí a ti gbé àwọn ìbéèrè yìí ránṣẹ́ sí Al-Azhar Sharif, pẹ̀lú ògo Ọlọ́run Ọba àlékè ọlá èsì wáyé lórí àwọn ìbéèrè 15 yìí, tí a sì fẹ́ pé lóòótọ́ nígbà tí ìbéèrè yóò wáyé tí àwọn èsì yóò sì wáyé, èdè Lárúbáwá ni a fi béèrè, òun náà ni wọ́n fi dá wa lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó náà ti kó sínú àwọn gbígbọ́ káàkiri àwọn ọ̀rọ̀ yìí, wọ́n lè má lè dá Lárúbáwá kọ́, ọ̀kan lè dá Lárúbáwá ká, láfi ní ká sì gbìyànjú ká tú èsì èyí tí ó wá láti Al-Azhar Sharif lórí àwọn ìbéèrè yìí fún àwọn tí a lè dá Lárúbáwá ká. Èsì náà wáyé báyìí tí Al-Azhar Sharif, ìgbìmọ̀ àwọn àfáà àgbà abẹ̀ tó jẹ́ ìgbìmọ̀ gbogbogbò àwọn àfáà àgbà abẹ̀ tí wọ́n gbé èsì yìí jáde. Wọ́n ní ar-raddu ala ash-shubuhati al-warida min Nàìjíríà, èsì fún àwọn ìrújú tí ó wá bá wa láti ilẹ̀ Nàìjíríà. Ìbéèrè àkọ́kọ́ tí wọ́n ṣe ìbéèrè rẹ̀ lọ́wọ́ àwọn àfáà ilẹ̀ Azhar, ayé Azhar Sharif, wọ́n ní hal yaftakiru al-muslimu ila ayyi hadithin ba'da al-Qur'an استنادا إلى قوله تعالى فبأي حديث بعده يؤمنون. ṣé lóòótọ́ tún ni mùsùlùmí tún ní di ọ̀rọ̀ míì lẹ́yìn Qur'an? ṣé lóòótọ́ ni mùsùlùmí ní di àdíìsì míì láti gbára lé lẹ́yìn Qur'an? ní pàápàá jùlọ nígbà tí Allah fẹ́ gbára lé ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run sọ wípé àti wípé ọ̀rọ̀ míì wo ni wọ́n tún wá gbàgbọ́ lẹ́yìn rẹ̀. ìbéèrè yìí wọ́n ṣe sí Al-Azhar Sharif. Èsì fún ìbéèrè yìí àwọn àfáà dáhùn wípé hadha at-tasa'ul, ìbéèrè tí wọ́n béèrè yìí mutadamminu shubhatan, ó kó ìrújú kan sínú, yuslibu al-hujjiyata ani sunnati nabawiyya, tí ó máa fẹ́ kárò bíi wípé sunna nabi ẹsẹ̀ rí. wa raddu alayha min wajhayn, àwọn táwọn ń gbèrú ìrújú yìí tó ń gbé káàkiri, àwọn àfáà Al-Azhar rí lọ́nà méjì ní ká fi gbé wọn lẹ́nu sọ́hùn. Al-awwal, ọ̀nà àkọ́kọ́, amma al-ayatul karima, ayata kéṣáájú, fala dalalata fiha ala madmun as-su'al, kò sí tọ́ka kan bẹ̀ tí ó jẹ́rìí fáwọn tó fẹ́ fi sọ̀rọ̀, hatta yustanada ilayha fil ijabati anhu bil ijabi aw bin nafi. Aya yìí ò ṣe faralé láti lè sọ wípé kò tọ́ ká fi nǹkan àmì ìṣẹ̀rí lẹ́yìn Qur'an, àbí ká tiẹ̀ la fẹ́ lò ó gan láti sọ pé nǹkan là á gbára lé pó tọ́ ká fi nǹkan àmì ìṣẹ̀rí lẹ́yìn Qur'an.
لأن سياقها إنما هو في الاستفهام الاستنكاري على الكافرين المكذبين. ọ̀nà tí àyà náà gbà wá Ọlọ́run fi gbẹ́nu àwọn kèfèrí òpùrọ́ sọ̀rọ̀ ní lábẹ́ ìṣèbéèrè ìtakò wọn. لعدم تصديقهم بدعوى القرآن لهم إلى الإيمان بالله تعالى واليوم الآخر. àwọn kèfèrí yìí wọn ò gba bí Kùránì ṣe pè wọ́n lọ síbi ká gbọ́ Ọlọ́run gbọ́ ká gba ọjọ́ kẹyìn gbọ́ wọn ò gbà gbọ́. Ọlọ́run wá gbé ìbéèrè yìí wá dá kọjú wọn. wa ma'na as-su'al, ìtumọ̀ ìbéèrè yìí ni wípé أنهم إن لم يؤمنوا على الرغم مما ساقه الله تعالى لهم في قرآنه من التذكير بالآيات. bí báwọn kèfèrí bá láwọn ò ní gba gbogbo tí Kùránì gbélé fún wọn nínú ìmúrántí àwọn àmì Ọlọ́run wa naba'il ba'th, tí wọn ò ní gbàgbọ́ sí bí Kùránì ṣàlàyé fún wa nípa àjíǹde wal hisabi yawm al-qiyamah, tí wọn ò ní gbàgbọ́ sí bí Kùránì ṣe fi rin rẹ̀ pé ìṣirò ń bẹ níjọ́ gbé al-qiyamah. ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn kèfèrí pé bẹ́ẹ̀ bá gbà wọ́n lè gbọ́. fabi ayyi hadithin aw kalamin ba'dahu yu'minun, ọ̀rọ̀ wo lẹ́yìn tọ́lọ̀ ń sọ ilẹ̀ wàá gbàgbọ́. wa qad takarrara hadha as-siyaq fi al-Qur'an al-karim akthar min marra. bọ́lọ̀ ń ṣe béèrè lọ́wọ́ àwọn kèfèrí níbi àyàtà kéyì kìí ṣe àyè yìí nìkan ló ti wá, ọ̀pọ̀lọpọ̀ àyè ló ti wá bẹ̀ ní Qur'an Karim. lápèjúwe ààrí bẹ́ẹ̀ ní al-A'raf, al-Jathiyah àti al-Mursalat. wa kulluha fi midmari ad-da'wati ila al-imani billahi ta'ala wal yawm al-akhir. àwọn àfáàní tí ó gba àwọn àyà yìí tí wọ́n ń pè wá sí ni pé wọ́n ń pè wá sí agbárin ká gbọ́ Ọlọ́run gbọ́ ká nígbàgbọ́ sọ́jọ́ kẹ́yìn. wastinkafi mawqifil kafirina minha, àti ìtakò báwọn kèfèrí ò ṣe gbàgbọ́. lápèjúwe qala ta'ala, Ọlọ́run sọ wípé awalam yanzuru fi malakuti samawati wal ardi wa ma khalaqa Allahu min shay'in wa an asa an yakuna qad iqtaraba ajaluhum fabi ayyi hadithin ba'dahu yu'minun. lẹ́yìn tó lọ́wọ́ bá àlékí ọlá pé àwọn kèfèrí sákèésí tí wọn ò ṣe ìwòye sí ìjọba Ọlọ́run ní sánmà àti ilẹ̀ ni, tí wọn ò ṣe òye sí sáwọn bọ́lọ́run ṣe dáhùn oríṣiríṣi àwọn nǹkan ni, tí wọn ò ní gbà lọ́pọ̀ súnmọ́ kí n ti ń jẹ́ ọjọ́ ìgbẹ̀yìn àwọn kó dé kíákíá. Ọlọ́run fabi ayyi hadithin ba'dahu yu'minun, lẹ́yìn ọ̀rọ̀ yìí wo lẹ́tùn wá gbàgbọ́. Ọlọ́run wí bẹ́ẹ̀ nínú al-A'raf. bákan náà al-Jathiyah, Ọlọ́run wí fún wa ń bẹ̀ ní pé tilka ayatullahi natluha alayka bil haqqi, eléyìí làwọn àmì Ọlọ́run tá ń ké sí ọ lórí òdodo. fabi ayyi hadithin ba'dallahi wa ayatihi yu'minun. Ọlọ́run tó wí bẹ́ẹ̀ kí lẹ́yìn Ọlọ́run, lẹ́yìn àwọn àmì Ọlọ́run kí lẹ tó fẹ́ wá gbàgbọ́. àtúnwárí kàbẹ́ nínú al-Mursalat, Ọlọ́run tó gbé gbólóhùn irú nǹkan mi ò lẹ́tún gbàgbọ́ lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run tó gbé wá bẹ́ẹ̀. Ọlọ́run ní wa idha qila lahum irka'u la yarka'un. bí ẹ bá wí fáwọn kèfèrí ipe ẹ forí balẹ̀ ẹ tẹ̀ fọ́lọ́run ọba àlékè Ọlọ́run onítẹ̀. wailun yawma idhin lil mukaththibin, ègbé ọjọ́ náà kó máa jẹ́ fáwọn òpùrọ́ o. fabi ayyi hadithin ba'dahu yu'minun. lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run yìí tọ́lọ́run sọ yìí, èwo lẹ tó fẹ́ wá gbàgbọ́ lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè Ọlá. àwọn àfáàní eléyìí èsì àkọ́kọ́ fún àwọn tí wọ́n wí ọ̀rọ̀ eléyìí o. àsáàní ọ̀nà kejì tá a fi fèsì fún wọn, أنه على فرض التسليم بدلالتها جدلا على وجوب الاكتفاء بكلام الله تعالى الذي هو القرآن. kálá tí ẹ gbà bíi tí píntáyà náà ń sọ ni pé lẹ́yìn Kùránì ká má wẹ́ẹ̀rí lọ́bùnmí, àwa náà wí bẹ́ẹ̀ ìwà rẹ̀ tu àwọn náà bá yẹn tu bẹ́ẹ̀ tábàlá tí ẹ gbà bẹ́ẹ̀ lóòótọ́. fa innal mu'mina bil Qur'an, yẹ kó yé yẹn pé ẹni bá ló ń gba Kùránì gbọ́ lódodo. مفتقر معه بالضرورة الحكمية إلى حديث النبي صلى الله عليه وسلم أو إلى سنة كسب سليريلو. ẹni bá ló ń gba Kùránì gbọ́ lódodo ní bùkátà sáàdìsí ànábì. لأن الله تعالى أمر في قرآنه بطاعة الرسول. Ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ ló pa wá láṣẹ nínú Kùránì ká tẹ̀lé ànábì. واتباعه, ó ní ká máa rìn lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. قال تعالى, Ọlọ́run yìí fún wa yí pé يا أيها الذين آمنوا أنت نقبوا أطيعوا الله ورسوله اقبلوا اتلوا اتلوا سيولوا ولا تولوا عنه اما فالنبي له اما جنتيو كاين سال النبي وأنتم تسمعون اتقبوا اقبلوا كسي إنه آية مي أراني وما آتاكم الرسول فخذوا وفوا بتي بانجك بلو دودو لنفي
fattabi'uni èmi ànábì ní ẹ tẹ̀lé o yuhibbukumullah ọlọ́run nífẹ̀ẹ́ yín padà wa yaghfir lakum dhunubakum ọlọ́run ó foríjì yín wallahu ghafurur rahim olùforíjì ni olùkẹ́ni lọ́lọ́run bá ń ṣe inú àyà mi ọlọ́run ni wa ma yantiqu anil hawa Muhammad ní sọ̀rọ̀ lábẹ́ ìfẹ́ nu in huwa illa wahyun yuha níta bá ní kó sọ ní ọ̀sọ̀ wallahu a'lam àwọn afáàlà wọn ti parí ẹ̀ báyìí lè ṣe àkọ́kọ́ fún ìrújú wípé kùránì nìkan ló tó à nídìí súnà àwọn afáàlà Azhari ní irọ́ ni o wọ́n léyìn ò lè rí kùránì gbọ́yé láì rí súnà nàbà Muhammad sallallahu alaihi wasallam. as-su'alu thani ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe ìbéèrè lọ́wọ́ àwọn àfáà yìí ìbéèrè náà wá wípé hal sahih ṣé lóòótọ́ ni anna nabiyallahi Isa alayhi salam lan yanzil pa nabi Ọlọ́run Isa Maryam pé kò lè sọ̀kalẹ̀ láyéláyé má wa anna aqidata nuzulihi ghayru thabita ṣé lóòótọ́ ni pé àdìọ́kàn pé Isa ó padà sọ̀kalẹ̀ kò rinlẹ̀ li adami wurudiha fi kitabillah nítorí pé wọ́n ní kò sínú Kùránì bẹ́ẹ̀ èsì àwọn àfáàlì Azhari ni wípé hadha laysa sahihan eléyìí ò rí bẹ́ẹ̀ o eléyìí ò rí bẹ́ẹ̀ rárá o èsì táwọn fi ní kò rí bẹ́ẹ̀ li sababayn wọ́n ní fún ìdí pàtàkì méjì ni al-awwal àwọn àfáàlì Azhar wọ́n ní ìdí pàtàkì àkọ́kọ́ tá a fi ṣe ìdánilákẹ́ fáwọn tí ń wí báyìí ó ní wípé anna da'wa adami wurudil Qur'anil karimi bi nuzuli Isa alayhi salam bayna yaday as-sa'a mardudatun bil Qur'an ìtàwọn èèyàn kan máa ń wí káàkiri pé Kùránì ó sọ nǹkan kan nípa apá nàbì Isa ó padà sọ̀kalẹ̀ nígbà tí kíyámà bá súnmọ́ ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ Kùránì gan ní ìrọ̀lẹ́ ń pa fal-Qur'anul karim Kùránì alápẹ̀lẹ́ ashara ó tọ́ka ila naba'i nuzulihi fi mawdi'ayn ithnayn àwọn àfáàlì Azhari wọ́n láyè méjì lọ́tọ̀ọ̀tọ̀ ní Kùránì ti wí fún apá nàbì Isa ó padà wá sáyé wọn sọ̀kalẹ̀ awwalihima àyè àkọ́kọ́ tí Kùránì ti wí fi surati Nisa inú surati Nisa ní àyà 157 dé 159 ọlọ́run bá ń ròyìn nípa ìṣesí àwọn Yahudi tàwọn àṣemáṣe wọn inú àwọn àṣemáṣe àwọn Yahudi tọ́lọ́run wí fún wa ni pé wa qawlihim àti táwọn Yahudi a máa sọ wípé inna qatalna al-masiha báwọn làwọn pa al-masih tí ń jẹ́ Isa ibn Maryam Isa Maryam Rasulullah òjíṣẹ́ ọlọ́run wa ma qataluhu ọlọ́run kọ́ ni wọ́n pa ó wọn ò tiẹ̀ pa wa ma salabuhu wọn ò kàn lágbélébù walakin shubbiha lahum arú wọn lójú ni ajẹ́ kó gún wọn lójú ni wa innal ladhina ikhtalafu fihi la fi shakkin minhu àwọn tí wọ́n ń ṣe iyèméjì nípa nàbì Isa wọ́n sì ń bẹ nínú iyèméjì wọn yìí náà ni o ma lahum bihi min ilmin illa ittiba'a adh-dhanni wọn ò ní mọ̀ òdodo nípa nàbì Isa wọ́n kàn ń tẹ̀lé ìtọ́kàn wọn ń gbé fún wọn ni wa ma qataluhu yaqina ọlọ́ni lódodo wọn ò pa Isa o bal rafa'ahu Allahu ilayhi òun ọlọ́run ló ń gbé Isa wá sókè lọ́dọ̀ òun wa kana Allahu azizan hakima alágbára ọ̀jọ̀gbọ́n ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run wa ni wa in min ahlil kitab kò sẹ́nìkan nínú àwọn onítìrà illa la yu'minanna bihi àfi ká padà gbà fún annabi Isa qabla mawtihi kí Isa tó kú wa yawmal qiyamah nígbà gbé al-qiyamah yakunu alayhim shahida Isa ó tún wá jẹ́ olùjẹ́rìí lé wọn lórí àyà yìí ń kọ́ àwọn àfáàní fal ayat àwọn àyàtà kéyì zahira ó hàn fi nuzulihi pa nabi Isa ó padà sọ̀kalẹ̀ thumma mawtihi lẹ́yìn náà ní ó padà wá kú ba'da raf'ihi alayhi salatu wassalam lẹ́yìn tọ́lọ́run ti gbé wọn ga lọ sókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. wa thani al-mawdi'ayn ayé ẹlẹ́ẹ̀kejì tí Kùránì ti sàlàyé fún wa nípa ká nabi Isa ń padà bọ̀ wá oní suratu Zukhruf ayà 57 dé 62 ọlọ́ni walamma duriba ibnu Maryama mathalan àwọn kèfèrí Mákkà nígbà tá a fi annabi wa Isa ṣe àkàwé ọ̀rọ̀ fún wa idha qawmuka minhu yasuddun àwọn kèfèrí bẹ̀rẹ̀ sí máa gbórí ọ̀kọ́lù ọ̀hún ifá annabi wípé alihatuna khayrun am hu sáwọn ọlọ́run táwọn ń sìn ló lóore ní àbí Isa ọlọ́ni ma darabuhu laka illa jadala ìfi Isa ṣe àkàwé ọ̀rọ̀ fún ọ wọ́n kàn fẹ́ fi máa ṣe jiyàn lásán ni bal hum qawmun khasimun ọlọ́pọ̀lọpọ̀ ìjìyàn ní bẹ́ẹ̀ ní òròyìn àwọn kèfèrí Mẹ́kà lọ́pọ̀lọpọ̀ lọ́ni ẹ̀rí Isa kẹrí hùn in huwa illa abidun ẹrú ọlọ́run lásán an'amna alayhi ọlọ́run kẹ́
waja'alnahu mathalan li bani Isra'il wọ́n sì sọ di àkàwé ọ̀rọ̀ fáwọn bani Isra'il walau nasha lọ́nà tọ́lọ́wọ́n ọba àríkẹ́lá bá fẹ́ laja'alna minkum malaika àbá gbé màláíkà kó dìde láàrin yẹn fil ardi yakhlufun tí wọ́n máa ró lédè yẹn lórí ilẹ̀ ayé ṣùgbọ́n wa innahu ẹ̀rí Ìsá yẹn la ilmun lis-sa'a àmì pé al-qiyamah súnmọ́ ni fala tamtarunna biha ẹ má ṣe méjì ń parẹ́ o wattabi'un ẹ tẹ̀lé mi ànábì hadha siratun mustaqim ọ̀nà tá à ń pè é sí ọ̀nà tó tọ́ ló jẹ́ wala yasuddannakum ash-shaytanu ẹ má fẹ́sù láyè láti máa gbé yín kò lórí ojú ọ̀nà innahu lakum aduwwun mubin ó jọ́ta tó hàn ó ní èṣù jẹ́ fún yẹn àwọn àfáàlà Azhari ni faqawluhu ta'ala ẹ̀rí gbólóhùn ọlọ́run wípé wa innahu la ilmun lis-sa'a fala tamtarunna biha pa Nabi Isa àmì ìjíǹde ló jẹ́ wattabi'uni hadha siratun mustaqim ẹ má ṣe àìnígbàgbọ́ ẹ má ṣe kí ẹ̀mí nípa rẹ̀ ẹ tẹ̀lé lánàá ọlọ́run ọba àlékè àtọ́tọ́ àwọn àfáà Azhari ní fi baqiyyati siyaqil ayat pẹ̀lú àwọn àyà yìí ṣe ń bọ̀ wáhùn bó ṣe ń bọ̀ wáhùn zahir ọ̀hún fi annahu alayhi salam pa Nabi wa Isa alamun min alamati sa'a àmì ni wọ́n jẹ́ náà àwọn àmì alkiyama eléyìí ó jẹ́ ọ̀nà àkọ́kọ́ tá a fi fún wọn léṣì àwọn àfáà Azhari ní thaniyan ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tá a fi fáwọn ń tọ̀hún léṣì ni pé annahu ala fardi adami taslimi al-mukhalif bí dalalati al-ayat as-sabiqa tí ẹni tí bá ń takò wá lórí alámàrí tí ò bá nígbàgbọ́ wípé àwọn àyàtà kéwọn ó tọ́ka wípé Ànábì Ìsá ń gbọ̀ wá tó bá lóhun ò gbà á gbọ́ póhùn ò rí àyà òun sẹ́ẹ̀rí tó mú ojú tó nípa pé Ànábì Ìsá ń bọ̀ wá àwọn àfáà Azhari ni fa innahu qad waradat fi nuzulihi ahadithun sahiha àwọn àdéhìsì tó fẹsẹ̀ rìn lẹ̀ tẹ́nìkan ò lè lóun fẹ́ yá ṣubú wọ́n ń bẹ̀ tó fi rìn lẹ́pà Ànábì Ìsá ó padà sọ̀kalẹ̀ fi dawawin sunna gbogbo tí a sunna ló kó àwọn àdéhìsì yìí sínú qarabat hadda tawatur àwọn àdéhìsì yìí pọ̀ débi pé a fẹ́ lè pé ní ìran àdéhìsì tẹ́nìkan ò tó bẹ̀ kó ní kò rìn lẹ̀ وقد جمع بعض المحدثين ما ورد من أحاديث صحيحة في نزول المسيح àwọn àfáà aládìsí nǹkan tiẹ̀ tí Muhammad kọ tírà ládàkọ nípa ìkójọ àwọn àdìsí tó sọ̀rọ̀ nípa pé Ànábì Ìsá ó sọ̀kalẹ̀ lásán inú àwọn tírà táwọn àfáà kójọ kitabu tasrih bima tawatara fi nuzul al-masih tírà kan bẹ tí ń túmọ̀ pé ẹjẹ́ àti ẹ̀sọ́ ká bó láti fi yá àwọn èèyàn tí ó mọ̀ wípé àwọn àdìsí tó wá nípa pé Ànábì Ìsá ó sọ̀kalẹ̀ ó pọ̀ kọjá kátàkù àdìsí àti àtàwí nǹkan àfa àgbà kan nílẹ̀ India ló kọ Al-Kashmiri bákan náà tíra mẹ́rin bẹ tó náà tún ṣàlàyé nípa wípé nadhratun 'abira fi maza'imi man yunkiru nuzula Isa alayhi salam qabla al-akhirah ìfojúwò díẹ̀ fáwọn irú àwọn àkàwé ọ̀rọ̀ táwọn tẹ́lá Ànábì Isa ò ní sọ̀kalẹ̀ nígbẹ̀yìn ayé tí wọ́n gbára lé ẹni tó kọ tíra yẹn kọ́ àfa àkàtà wọn pè ní Muhammad Zahid al-Kawthari ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ṣèbéèrè lọ́wọ́ àwọn àfáà Azhar àwọn olùṣèbéèrè ṣèbéèrè wípé hal sahih ṣé lóòótọ́ ni anna ayata surati Tawbah pé ayata afẹ́ kéyì tí ń bẹnu suratu Tawbah tọ́lọ̀ tí ń sọ wípé illa tansuruhu bẹ́ẹ̀ bá ní ìran Muhammad sí faqad nasarahu Allah ọlọ́run ti ràn án sí fún rárá rẹ̀ idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn nígbà táwọn kèfèrí lé kú lé lóhun àtẹnìkejì rẹ̀ ìdùnnú máa fi lọ́gọ́rí nígbà tó wọn àtẹnìkejì rẹ̀ ń bẹ́ nù gbogbo ìhà ìdí yaqulu li sahibihi la tahzan tá nàbí wọn wífẹ́ nìkejì rẹ̀ ń jẹ́nà lọ́n kí má ṣe bẹ̀rù inna Allaha ma'ana ọlọ́run bẹ pẹ̀lú wa. ṣé lóòótọ́ ni pé ayàtà kéyì laysat fi rasulillah ànábì kọ́ ọlọ́run bá ń bá wí. ṣé lóòótọ́ ni pé ayàtà kéyì wà Abubakar ní Siddiq Abubakar ọlọ́run bá ń bá sọ̀rọ̀ pé ó bẹ pẹ̀lú ànábì sallam hasba ma nasha'na alayhi fi biladina nílùú wọn lẹ Yorùbá báwa ṣe kánú báwọn àfa wa ṣe kọ́ wọn lẹ Yorùbá nù wa akhadnahu min afwahi ulama'ina àwọn tó kọ́ wọn kéwọn nípa àyà yìí bí wọ́n ṣe tu fún wa ni pé àtànábì o àtọ̀rẹ́ wọn Abubakar Siddiq lọ́jọ́ ń bẹ ní gbogbo ìhà ìgbà ń padà wá ń gbọ́ pé wọ́n la ṣì ké ni wọ́n ní bá a ṣe ké wọ́n ní kò rí bẹ́ẹ̀ àwa béèrè yìí lọ́wọ́ àwọn àfa Azhari àwọn fèsì wípé hadha laysa sahihan àwọn tí wọ́n takò yìí ń wò sí lórí ojú ọ̀nà o níta wọn sọ tí wọ́n fi takò yìí ń tó ní kìí ṣe àfáàwọ̀ Abubakar Siddiq ní bẹ pẹ̀lú ànábì ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ o bali sahih
èyí tó rinlẹ̀ tó lálàáfíà as-sarih tí ò lọ́rọ̀ tí ò nítumọ̀ méjì al-zahir tó hàn jùlọ min siyaqil aya ní balance ń gbé ọ̀rọ̀ náà bọ̀ wá huwa anna an-nabiyya sallallahu alayhi wa sallam onípa nàbà Muhammad huwa al-maqsudu fi qawlihi ta'ala olólùwọ̀n ọba àlekè ọlá ń bá wínú gbólóhùn ta kébọ̀ pé tẹ́ ẹ̀ bá ràn lọ́wọ́ ń kọ́ ọlọ́run ti ràn lọ́wọ́ nígbà tọ́lọ́run káwọn kèfèrí tí wọ́n gbé jáde kúrò nílé lóhun àtẹnìkejì wọn tó ń bẹ nínú gáàrú Hira débi tí ẹ̀yà náà dé. àwọn afá Azhari ní wa qad waradat sunna sahiha sunna tó fẹsẹ̀ rinlẹ̀ allati athbatat siratahu sallallahu alaihi wasallam tó fi bá nàbì ṣe gbáyé tó ṣàlàyé fún wa sírọ̀ ti fi rinlẹ̀ yìí pé anna Aba Bakr bí afáwa Abubakar Siddiq radiyallahu anhu kọlọmọ wa yẹnu sí wọn kana sahibuhu fil hijra àwọn ní ẹnì kejì ànábì tí wọ́n jọ ṣe hijira walam yarwi at-tarikhu al-mutawatiru ìtàtà lè gbára lé ògbà kankan wá ń bò mí anna ahadan ghayruhu pẹ̀lú mi ń bẹ ghayruhu tí è ṣe as-Siddiq kana ma'ahu ní ń bẹ pẹ̀lú ànábì sallam àwọn rafaqahu fi rihlatihi pé ẹnìkan bẹ tó tún bá nábì ṣèrìn àjò hijira ju Abubakar Siddiq lọ. wa hadha yuthbitu min jadid àwọn àfáà Azhari wọ́n ní níta àfihàn ilẹ̀ yìí ni ó tún jẹ́ ká mà dáadáa sí wípé ad-darurata ash-shar'iyya pé dàrúrí ẹ̀sìn ni o ọ̀ranyàn ẹ̀sìn ni o wal mantiqiyya ọ̀ranyàn làákàyè ni al-istirshadu bis-sunnah babalá fẹ́ tú Kùránì àgbẹ̀sẹ̀ ọlọ́run yé àlè fi sunnah nàbì sẹ́yìn fi fahami al-Qur'an al-Karim babalá fẹ́ gbọ́ Kùránì yìí dáadáa. wa nulfitu an-nadhara àwọn àfáà Azhar wọn làwọn fẹ́ pè wá sákèésì kan ila anna ba'd al-ghulat wọn lọ́pọ̀lọpọ̀ àwọn olùkọjáàlà min ashabil madhahib inú àwọn oríṣiríṣi àwọn ìtàn wọlé oríṣiríṣi àwọn àjọ allati tahqidu ala ahli sunna inú àwọn ìjọ tí wọ́n ń ṣe kéèta àwọn ahli sunna turawwiju mithla hadhihi al-akadhib àwọn àfáà Azhar wọn láwọn náà máa ń gbérú àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí náà máa ń ṣí ẹ̀rẹ̀ káàkiri ẹ bá sì wá wò lọ tẹ ìrúbọ̀n tí ń bẹ láti ọkàn wọn ni pé karahiyatan ìkórìíra ní ń bẹ lọ́kàn wọn li khalifatil muslimin al-awwal sí khalifa àwa mùsùlùmí àkọ́kọ́ Abubakar Siddiq radiyallahu anhu wa tadlilan li shababi ahli sunna tí ń bẹ lọ́kàn wọn ni ká sọ àwọn èèyàn ahli sunna ká sọ wọn nù alladhina yumaththiluna al-ghalibiyyata al-uzma min majmu'il muslimin tí àwọn ahli sunna yàwọn náà ni wọ́n pọ̀jù inú àwọn mùsùlùmí ayé tí ń bẹ lórílẹ̀ ayé. ẹlẹ́ẹ̀kẹrin inú ìbéèrè tí wọ́n sẹ́ndì sí al-Azhar al-Sharif wọ́n sì béèrè lọ́wọ́ wípé hal sahih pèsè lóòótọ́ ni o anna ash-shajarata allati warada fi qawlihi ta'ala ipe igi taari kanú ọ̀rọ̀ lọ́n tọ́lọ̀ sọ wípé wa qulna ya Adam a wípé rẹ̀ Adam uskun anta wa zawjuka al-janna ìwọ àti ìyàwó rẹ̀ máa gbénú al-janna wa kula minha ragadan haythu shi'tuma ẹjẹ bó ṣe wù yín nú al-janna wa la taqraba hadhihi ash-shajara ẹ má súnmọ́ igi yìí o fatakuna mina adh-dhalimin kí ẹ má bàa jẹ́ alábòsí. ṣé lóòótọ́ ni pé igi tọ́lọ̀ ń sọ yìí laysat shajaratan haqiqiyya ṣé lóòótọ́ ni kìí ṣe igi gángan wa innama hiya mujarrada kinaya ṣé lóòótọ́ ni wípé àkàwé ọ̀rọ̀ àfijọ́ ló kẹ̀ jẹ́ annaha ya Adama min al-iqtirabi min ummina Hawwa alayhima assalam bọ́lọ̀ ń kà ní kí babaláwa Ádámù nǹkan o ká má súnmọ́ yàrá Hawwa ni. àwọn afẹ́lẹ́ Azhar wọ́n dáhùn wípé hadha laysa sahiha eléyìí náà tó rí bẹ́ẹ̀ o ẹ̀yin tí ń gbọ́ káàkiri àwọn àfáàgbà nílẹ̀ Azhar ní Cairo lọ́hùn wọ́n ní ìgbàgbọ́ yìí ìtumọ̀ yìí ò rí bẹ́ẹ̀. bali sahihu wọn léyìí tó rinlẹ̀ tó lálàáfíà tó yẹ ká ní nígbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí alladhi sarrahat bihi hadhihi al-aya táyà yìí sọ tí ò ní túmọ̀ mí wa ghayruha min al-ayat àyà mi náà sọ tí ò ní túmọ̀ mí huwa anna ash-shajara pé igi allati nuhiya Adamu wa zawjuhu an al-akli minha tí wọ́n ní kí bàbá wa Adama àti ìyàwó Hawa ká má jẹ́ shajaratun haqiqiyya igi gẹ́gẹ́ ni wa anna iblisa al-la'in pé olórí ibú èṣù yẹn qad aghwahuma ó padà wá tàn wọ́n wa aghwahuma ó wá tì wọ́n bil akli minha láti jẹnu gì fa akala minha àti ẹ̀fọ́ ọ̀rọ̀ Adama ni ó àti ìyàwó Hawa ni ọkàdà wá jẹnu gì fakana ma kan ọlọ́run wá ní tí ó ṣẹlẹ̀ ó padà wá ṣẹlẹ̀ ṣùgbọ́n tí wọ́n fẹ́ wá gbọ́ èdè yìí àwọn afáàlẹ̀ Azhar ọkọ̀ alẹ́kọ̀ọ́kà wọ́n ní wal aslu fi sahihi al-lughati al-arabiyya ìpìlẹ̀ ẹni bá fẹ́ gbéjì lágbàwá dáadáa wa fi usuli fahmi ma'ani ayil Qur'an ìpìlẹ̀ afẹ́ tú Qur'an afẹ́ ti tafsir Qur'an
ìpìlẹ̀ rẹ̀ ni pé hamlul kalami ala al-haqiqa ká tú ọ̀rọ̀ sí bó ṣe hàn ká má máa lọ wá túmọ̀ tó sápamọ́ èyí tó hàn ní òtúmọ̀ ní ká fi tú Kùránì. wala yujad fi siyaqi al-ayati al-warida kò sí nínú báyà náà ṣe wá láyà tí ń sàlàyé fún wa nípa bá nàbí wa Ádámù àti ìyàwó Hawa bí wọ́n ṣe jẹ kò sí àyà kan tí ń túmọ̀ tí à ń gbọ́ pé ó ṣẹlẹ̀ wọn. bal siyaqu ma tadammanathu al-qissa في هذه الآية وغيرها ظاهر في أنها شجرة حقيقية. آية تاكي لبي سورة البقرة يني وتما سورة من تصور نقطة يلا حواء ظل وآدم إفن لك إيجي جعن وجه إيجي جعن وجه. سليم يبغى لي يبغى لك كم ثم سيبغى سي أو أفعل أزهر وننقى النسخ تامن بو تسي نسخ مباريو سي نسخ نسخ ونبي kófin kan ti wá nínú ẹ̀sìn kófin kan wá dé kó wá pa òfin àkọ́kọ́ kó wá parẹ́ á wá pe òfin tó dé gbẹ̀yìn á pe nasikh á pe òfin tó wá parẹ́ òun á pe ní mansukh ń tá a gbọ́ láwùjọ lẹ́yìn tá a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Kùránì nǹkan o fihi nasikhun wa mansukh àwọn ní kò síbẹ̀ wọ́n láwọn tí máa wí bẹ́ẹ̀ ń kọ́ àwọn tí ò lẹ́sìn dáadáa ni àwọn sì béèrè lọ́wọ́ àwọn afáàlà Azhar pé ṣé lóòótọ́ ni wípé inú Kùránì o ṣé nasikh ń bẹ àbí ò sí mansukh wa anna ma warada fil Qur'ani min nisbati an-naskh ila Allah àti pé níta kéènù Qur'an inú al-Baqarah pọ́lọ́ bá lóun máa ń ṣe naskh wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìkan ni pé Qur'an kan pa àwọn òfin àwọn ànábì Ọlọ́run tó ṣáájú ó parẹ́ ni kò túmọ̀ pé naskh nǹkan o ní ọ̀bẹ náà al-Qur'an al-Karim. àwọn àfa al-Azhar wá fèsì báyìí o wọ́n ní qadiyyatu ithbati aw nafyi wuqu'i an-naskh fil Qur'an qadiyyatun khilafiyyatun qadima. ẹ̀rí àlámàrí ká sọ wípé bóyá násìkò ń bẹnu Kùránì àbí ò tiẹ̀ sí àlámàrí tí ìyapẹ́ ẹnu ti ń bẹ ń bẹ tipẹ́tipẹ́ láàrin àwọn afọ́nusọ̀rọ̀ fẹ́kọ̀ọ́ ẹ̀mí. òmùtẹ́lẹ̀ olùkìláàfù ibi tíjọ́ tí àlámàrí sì ti gbé ìyapẹ́ ẹnu wá kánà fil qarni rabi' al-hijri lẹ́yìn ọdún 4 hijira ni ó tó bẹ̀rẹ̀ sí máa dìde. haythu sarraha Abu Muslim al-Asfahani afa àkàtí wọ́n ń pè ní Abu Muslim al-Asfahani ó kú ní 322 hijira wọ́n lòun ló kọ́kọ́ wí pé binafi wuqu'i an-naskh fil Qur'an pé kò sí naskh nínú al-Qur'an al-Karim shar'an ani nínú ẹ̀sìn kò tiẹ̀ kò possible wa aqlan wọ́n ní kódà kò tó possible nù làákàyè náà kí Qur'an kọ́kọ́ gbófin kan wá ó tún wá gbófin mi dé kó wá pati àkọ́kọ́ rẹ̀ àwọn afáàlà Azhar ṣùgbọ́n tí Abu Muslim yìí sọ yìí kọ́ o ba'da ittifaqi man sabaqahu ala wuqu'i an-naskh fil Qur'an shar'an wa adam imtina'i aqlan lẹ́yìn táwọn tó sàgbà Abu Muslim al-Asfahani ní àwọn sàábì ni àwọn tábìí ni àwọn àfẹ́sìn gángan lẹ́yìn táwọn ti kọ́kọ́ nígbàgbọ́ tí wọ́n ti parapọ̀ wípé naskh ń bẹ títí wọn kíkà Abu Muslim tó dé àwọn àfáà tó sàgbà rẹ̀ ti nígbàgbọ́ pé Kùránì o naskh ń bẹ kò sì takò lákàì ملاين باتي أفا مسلم وادنكو ثم تتابع الأصوليون من بعده على تقرير الخلاف والاستدلال للفريقين إلى يوم هذا أفا بيسمى في opinion أبو مسلم وما في المسألة تونتك ساجو باتي وسي يكانو أفا الأزدق واني بيد أن هذا الخلاف ẹ̀rí yapẹ́ ẹnu pé ṣé násìkò ń bẹnu Kùránì ni àbí kò tiẹ̀ sí ń bẹ ni laysa mimma yuhdithu furqa kò yẹ kó jẹ́ yapẹ́ ẹnu tí ó wàá fa ìmọ̀ agbára ẹni létí ìmọ̀ búni ìmọ̀ àjà láàrin mùsùlùmí aw inqisaman bayna al-muslimin wa innama huwa khilafun ilmi àwọn afáàlà Azhar wọ́n ní yapẹ́ ẹnu yìí ìyapẹ́ ẹnu mani mithlu ayyi khilafin akhar yata'allaqu bil furu' wa la yata'allaqu bil usul gẹ́gẹ́ bí àwọn ìyapẹ́ ẹnu míì tó ní ìbáṣepọ̀ mọ́ àwọn ẹ̀túntún ẹ̀sìn tí è ṣe àwọn ìyapẹ́ ẹnu nínú ìpìlẹ̀ ẹ̀sìn. fal muslim àwọn afáàlà Azhar wọ́n ní ẹ̀rí mùsùlùmí o lan yus'ala fi qabrihi wa la yawma al-hisabi ọlọ́run ní bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ní sàárè àbíyàn gbé kìyàmọ̀ wípé hal tu'min bi nazariyyati an-naskh fi al-Qur'an aw la tu'min ṣé lóòótọ́ lọ́gbà pé naskh ń bẹ àbí òsínú al-Qur'an al-Karim. lẹ́yìn ìgbà náà ńkọ́ àwọn afáàlà Azhar wọn wá dákọ̀ àwọn ìdí pàtàkì 5 táwọn tí wọ́n nígbàgbọ́ wípé kò sí naskh gbáralé tí wọ́n fi ní kò sí àwọn márùn-ún yẹn kọ́ ní kàntórí àsìkò ẹni bá fẹ́ wá kan tó bá jọ ọmọ lékéwú ní olùkà fúnra rẹ̀. ẹlẹ́ẹ̀kẹfà ìbéèrè ká sì béèrè fún àwọn afáàlà Azhar
a sì bẹ̀rẹ̀ wípé alaysa thamata mu'jizatan linnabiyyi sallallahu alaihi wasallam ghayru al-Qur'an, ṣé kò sí ìta lè pè ní mu'jiza míì fún ànábì ní ju Kùránì lọ. tó pọ̀lọpọ̀ àwọn mu'jiza míì táwa ti kéékèèké táwọn àfáà kọ́ wa pé ń bẹ náà mu'jiza ànábì wọ́n ní kọ́ ní gbogbo ẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀. pàtàkì bìsèrè béèrè lọ́wọ́ àfáà Sheikh al-Azhar, wọ́n dá wọn lóhùn wípé inna hunaka mu'jizatin ukhra, àwọn àmì míì pọ̀ o tọ́lọ́run fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam siwa al-Qur'an, tó tún ju Qur'an lọ tí èsì Qur'an nìkan. ala wa hiya al-mu'jizat al-hissiyya, òun làwọn tí ń já wọn àmì tá a lè fojú rí. wa minha ma warada bihi al-Qur'an al-karim, ń bẹ́ẹ̀ nú ẹ̀ tí Qur'an tiẹ̀ sọ ta kànú Qur'an ka mu'jizati inshiqaq al-qamar, bí àmì pé ọlọ́run ní kí òṣùpá kó ya sí méjì fi qawlihi ta'ala, tọ́lọ́run bá wí fún wa yí pé iqtarabati s-sa'atu wa inshaqqa al-qamar, ọlọ́run ní àsìkò al-qiyama súnmọ́, èyí ló fà á tí òṣùpá fi là sí méjì. wa in yaraw ayatan yu'ridu wa yaqulu sihrun mustamir, báwọn kèfèrí bá rí kan náà àwọn àmì ọlọ́run wọ́n sá wọ́n kẹ́yìn sí wọ́n ní ìdánilẹ́ yóò wa kadhabu, wọ́n pè ọ̀rọ̀ nírọ́, wattaba'u ahwa'ahum, wọ́n tẹ̀lé tí ń jẹ́fẹ̀ẹ́ nu wọn. wa kullu amrin mustaqir, bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ̀ bá ti ní ní ó ṣẹlẹ̀ ńkọ́ ní ó ṣẹlẹ̀ náà ni. eléyìí fi rìnlẹ̀ pé àmì kí òṣùpá là sí méjì inú àwọn àmì tọ́lọ̀ fún ànábì Muhammad sallam. wa minha, inú àwọn àmì tọ́lọ̀ fún ànábì sallam mu'jizatul Isra, àmì kọ́lọ̀ ń gbà nábì rìn ogun láti Kaaba ní Mẹ́kà lọ sí Jerusalem. eléyìí kọ́ àríkànú al-Isra, alani subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwa as-sami' al-basir. ọlọ́run ní mímọ́ fún wọn, ọlọ́run tó ń gbé ẹrú òun rìn lóru láti masalasi ọlọ́run ní Mẹ́kà lọ sí masalasi ọlọ́run ní Jerusalem, tí ń jẹ́ pé àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. inú àwọn àmì tọ́lọ́run bá rí kí ọlá tó fún ànábì Muhammad tí ń jẹ́ àmì tójú lè rí, tójú lè gbọ́yé, tára lè fílẹ̀, mu'jizatul mi'raj, ìmú ànábì fò láti lẹ́ẹ̀lẹ̀ lọ sókè sámà. tọ́lọ́run bá sàlàyé fún suratul najm kí wan najmi idha hawa ma dalla sahibuka ma ghawa. ọlọ́run wá sàlàyé fún wa débi wípé laqad ra'a min ayati rabbihil kubra, tọ́lọ́run fi establish tó fi rinlẹ̀ àwọn àmì yìí láti àyà àkọ́kọ́ dé àyà 18 an-najm. bákan náà kama anna min al-mu'jizati al-hissiyya, inú àwọn àmì tójú lè rí tọ́wọ́ lè fílẹ̀ tọ́lọ́run sí fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ma thabata fi sahihi sunnah wal athar, èyí tó rìnlẹ̀ nínú sunna tó lálàáfíà. ka mu'jizati nab'i al-ma' min bayni asabi'ihi, bí àmì pé omi bẹ́ẹ̀ ni fáwọn sàbí tó fojú ara wọn rí, omi bẹ̀rẹ̀ sí máa sun láwọn ọmọ kànábì Muhammad, àmì yóò hàn táwọn sàbí fojú rí báyìí. wa ka mu'jizati taslimi al-hajari alayhi, bí àmì kí o àpáta máa sálámà sáà nábì, àmì ni tí ò sẹ́nìkan tí ó takò. wa ka mu'jiza shikayati al-ba'iri ilayhi, bí àmì kí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ fẹjọ́ sùn ànábì sallam. ghayat al-amr, intokale wa bẹ ni pé anna hunaka man yunazi'u fi hujjiyati sunna, àwọn kan bẹ sunna ò tiẹ̀ kàn wọ́n, wọn ò ní gbàgbọ́ pé sunna lè jẹ́rìí. za'iman iktifa'an bil Qur'an, tí wọ́n máa lérò pé Kùránì ti táwọn jẹ́, táwọn bá ti ka Kùránì nǹkan àwọn ò ní nǹkan mímọ́. gbogbo ẹni bá wá sọ̀rọ̀ àwọn nǹkan báyìí tí nírú àwọn èrò báyìí kọ́ o, àwọn àfáà al-Azhari ní wa huwa wahim fi dhalik, aláṣìṣe ni wọ́n bẹ̀yẹn o. لأنه لو كان صادقا في إيمانه بالقرآن، تنتم بنجك olódodo tí ó parọ́ nípa kó ló ń gba Kùránì gbọ́. لما توانى في الاحتجاج بالسنة، kò yẹ kó tiẹ̀ kó wọn rárá kára kó wọn láti fi súnà sẹ̀rí. التي هي مبينة للقرآن ومكملة له، súnà ni ó ṣàlàyé Kùránì fún wa, òun ni ó pe ń tà lè gbọ́yé tánu Kùránì fún wa. ìbéèrè ẹlẹ́ẹ̀keje tí wọ́n ṣe ìbéèrè lọ́wọ́ àwọn àfáà al-Azhar, wọ́n ní alaysa thamma inshiqaqun lil-qamar, ṣé lóòótọ́ ni pé òṣùpá kankan ò ya gẹ́gẹ́ bá ṣe kénu suratul Qamar? èsì àwọn àfáà al-Azhar wọ́n ní kalla, wọ́n ní rọ́ni, ẹni bá lóṣùpá kankan ò ya ó parọ́. innal qamara, ẹ̀rọ òṣùpá qad inshaqqa ala ahdi an-nabiy sallallahu alaihi wasallam, ó ti ya láti wà nígbà Muhammad sallam.
فكان انشقاقه معجزة من معجزاته صلى الله عليه وسلم يا وشقته سيا أجامي كانوا عوامي نبي محمد ولقد ورد في القرآن الكريم ذكر هذه المعجزة قرآن تتساليين تنجا أمي فوا وأنها من علامات الساعة قرآن يقول ويقول إنه عوامي قال قيامة سمان مع الإنكار على مشرك مكة إعراضهم عنها قرآن تيكو ìgbẹ́nu àwọn kèfèrí Mẹ́kà ó gbé wọn lẹ́nu sọ́hun tí wọn ò nígbàgbọ́ sí àmì yìí watakdhibuhum biha Kùránì gbá wọn tí ń jẹ́ kèfèrí Mẹ́kà ó gbé wọn lẹ́nu sọ́hun nígbà tí wọ́n ń pe àmì yìí nírọ́ wa wasfuhum iyyaha bis-sihr nígbà tí wọ́n ń ròyìn àmì yìí pẹ̀lú pé dání. Qala ta'ala Ọlọ́run wípé iqtarabati s-sa'atu wa inshaqqa al-qamar al-qiyamah súnmọ́ èyí ló fà á tí òṣùpá fi fàyà. وإن يروا آية يعرضوا عن كفري وما كانوا عامل لهم ونقع ويقولوا سحر ونا إذا لي مستمر إذا تنتم كونتينيوني وكذبوا وقنرا واتبعوا أهواءهم وتلفنوا وكل أمر مستقر وكنت بس تفكوا السنو دوناني ونبكنا كما وردت السنة الصحيحة سنة يوسية نقول له هو بسبب نزول هذه الآيات لا تسرع فما كي آياتك إنه على كما روي إن كفات الله في السوق على نيكي مؤكدة حدوث معجزة انشقاق القمر لا توافق لك لو توني أميكي وسقطا ياسمجي سلفون نبي محمد صلى الله عليه وسلم في الحديث عن أنس أفعل الأزهر وأنت بالك حديث تي أفعل أنس قوى ابن مالك رضي الله تعالى عنه أن أهل مكة سألوا رسول الله ولما على مكة لو بعد محمد صلى الله عليه وسلم وأن يريهم آية مكة ولا بعد النبي فوا لم يقبل لهم سوى فأراهم القمر شقين أنا بواجه كي واري بوسو كاسي فياس ميجي حتى رأوا حراء بينهما àwọn ará Mẹ́kà ń dẹ́nà lọ wọ́n fojú ara wọn dé pé àpáta òkè Hírà ń bẹ láàrin òṣùpá yìí ni apá kan ń bẹ lókè apá kan ń bẹ nsàlẹ̀ gbogbo Hírà ń bẹ láàrin òṣùpá méjèèjì táwọn ará Mẹ́kà wọ́n wọ̀ báyìí. Nu'man ibn Mas'ud inú ẹgbẹ̀rún mi tí àfáà Abdullahi Mas'ud gbà wá radiyallahu anhu olùbáyọ̀ lọ́sùn wọn qala wọ́n wí pé inshaqqa al-qamaru ala ahdi rasulillah sallallahu alaihi wasallam fi qatayn lásìkò ànábì òṣùpá yasí méjì. Firqatun fawqa al-jabal apá kan yíya rẹ̀ ń bẹ lókè òkè àpáta Hírà wa firqatun dunahu tí apá kejì ń bẹ nsàlẹ̀ rẹ̀ faqala rasulullahi sallallahu alaihi wasallam nábì wá wí fún gbogbo àwọn tí ń bẹ ń jẹ́ Ọlọ́run wípé ishhadu ẹ jẹ́rìí o pé ó yá àbí ó yá. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ tí wọ́n ṣe ìbéèrè rẹ̀ lọ́wọ́ àwọn àfáà al-Azhar wọn ni hal yujad fi mu'taqad al-muslimin sísè lóòótọ́ ni àkídà àdéhọ́kàn mùsùlùmí fi rìn lẹ́rí pé al-imanu bil isra wal mi'raj ká nígbàgbọ́ pé isra pàǹnàbí rìn láti ilẹ̀ Mẹ́kà lóru ó rìn lọ sílẹ̀ Sham Baitul Maqdis wal mi'raj pàǹnàbí tí wọ́n kára bẹ̀ ń wá tàti bẹ̀ ń kọ́ wọ́n wá fò láti Jerusalem wọ́n fò lọ sókè sámà ṣé lóòótọ́ ló ṣẹlẹ̀ wa hal sahih anna al-imana bihima min al-khurafat àbíká ní gbàgbọ́ ogun nǹkan báyìí àkàn ń gbà wọn àdáparọ́ lásán là ń gbàgbọ́. wa anna al-abda alladhi usriya bihi laysa muhammadan ṣé lóòótọ́ ni tá à ń gbọ́ agbọ́ wọn wí bẹ́ẹ̀ tànàbì kọ́ ni wọ́n gbé rìn pẹ́ nìkan ni wọ́n dákọ̀ tá a fẹ́ sọ wọ́n nìkan ni wọ́n gbé rìn kì í sànàbì muhammad ló ní iyì yìí ṣé ń tá a gbọ́ nígbẹ̀yìn yìí ni ká gbára lé dàbí ní tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn afẹ́ al-Azhar wọ́n fèsì wípé al-Isra ìrìn òru tànàbí rìn láti Mẹ́kà lọ sí Baitul Maqdis wal Mi'raj àti fífò lóòrùn tànàbí fò láti Baitul Maqdis lọ sókè sánmà kéje lọ́n hadithatani ìṣẹ̀lẹ̀ ńlá méjì ni o min hawadithi sira nabawiyya al-'atra inú àwọn ìṣẹ̀lẹ̀ tó pọ̀ tó ṣẹlẹ̀ sànàbí Muhammad tí ó dùn máa wí dáadáa tó gbé iyì fún mùsùlùmí. ورد في وقوعها أو في وقوعهما أدلة من القرآن الكريم والسنة النبوية الصحيحة أو أفا أزهر ولا ويريتوا تشوف إسرائيل إن بين القرآن به إسم بين السنة به والإيمان بهما إن نقبع قصة وسلامته فرع الإيمان بالقرآن الكريم أبقى لا أقبع قرآن بنيو
wa bi sunnati nabi abẹ́pẹ́ àgbà sunna nabi gbọ́ ni o la siyama tó ń ti wí pé annahu qad irtabatat bihi ma faradiyyatu salah ìrun tá à ń kí lónìí yìí ìjọ́ra àyàn tá à ń kírun lónìí yìí abẹ́ ìrìn àjò ló wà o allati hiya ruknun min arkan islam a sì mọ̀ kí ìrun tá à ń kírun orígun ńlá kan ló jẹ́ ní islam wal imanu bihima laysa min al khurafat kí ẹ wá láti ọkọ̀ pé ìrìn àjò yìí ṣẹlẹ̀ kìí ṣe irọ́ lẹ́yìn àgbàgbọ́ bal innahu min ad-din ẹ̀sìn ní ká nígbàgbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí alladhi warada bihi al-kitab wa sunnah ààrin bẹ́ẹ̀ nu kitab àṣẹyẹ bẹ́ẹ̀ nu sunnah غاية الأمر انتو ياوي يمين بيبي أن الملحدين في دين الله àwọn tí wọ́n fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run tó fẹ́ dẹ̀sìn Ọlọ́run rú ينازعون في دلالة القرآن الكريم على أصل وقوع الحادثتين wọ́n fẹ́ máa ṣàtakò pé ọ̀nà wo ni Kùránì fi tọ́ka sí pé Ànábì lọ Isra ó lọ Mi'raj كما أن منهم قد أرنوا من ينكر السنة بالكلية tí ń takò súnà yányá tó ní kò sí súnà ومن ثم الوفاء ينكر ما ورد فيها من خبر معجزتي الإسراء والمعراج kò ní nígbàgbọ́ sí tí ń bẹnu Kùránì àti inú súnà nípa alábàárí pé Ànábì ṣe ìrìn àjò Isra àti Mi'raj. ومن ثم àwọn àfáà Al-Azhari ní lábẹ́ bẹ́ẹ̀ فقضية مثل أولئكم alámàrí àwọn tá máa ń sábà sọrun tẹ́ ń sọ yìí alámàrí àwọn tá ń bẹ̀rẹ̀ sí máa fún ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè yìí káyìí laysat qadiyyata inkari al-Isra wal-Mi'raj bi khususihima kẹsà alámàrí bóyá ẹsẹ̀ Mi'raj ń bẹ nìkan ni àbí Isra ń bẹ nìkan ni alámàrí wọ́n jù bá ń lọ wọn wa innama hiya qadiyyatu inkari sunnati bi rimmatiha alámàrí wọn bí tẹ́ ẹ wá sí ni pé súnà gangan ni wọn ò fẹ́ rí. ومعلوم عند عامة المسلمين حقيقة أما في الأزهر وننتهى أدرب مسلمين يقول أن من ينكر السنة كان بتاكو السنة أو ينكر حجيتها أبن تاكو السنة يسير يسن يلزمه إنكار ما ورد به القرآن أن كنتم قل تاكنتم بين القرآن من وجوب العمل بالسنة àwọn ọ̀rọ̀ Kùránì tí ń pa wá láṣẹ pé dandan ni ká fi súnà ṣẹ̀rí wal ihtikami ilayha àwọn ọ̀rọ̀ Kùránì tí ń wí pé dandan ni ká fi súnà ṣe àlámàrí ayé wa wa la'allahu ó tiẹ̀ súnmọ́ wípé huwa nafsul amru alladhi hamalahum ala da'wa anna al-'abda alladhi usriya bihi laysa muhammadan bóyá yóò ń gẹni mú àwọn èèyàn láwùjọ yín máa wípé kì í ṣe Muhammad gẹ́gẹ́ lọ́n gbé dìde lọ sókè sẹ́mà torí pé fàṣíyàkù ayatul Isra wal Mi'raj àwọn àfáà Al-Azhar wọ́n ní bí Kùránì ṣe gbé àwọn àyà Isra àti Mi'raj wá fil Qur'an sarih ó hàn ó kílẹ̀ fi anna alladhi usriya bihi wa urija bihi wa an-nabiyyu sallallahu alaihi wasallam pànàbí Muhammad ni ó lọ́lọ́run gbé láti Mákkà lọ sí Jerusalem Ọlọ́run ní kó fò láti Jerusalem lọ sí òkè sánmà yẹn àwọn àfáà Al-Azhar wá sì béèrè lọ́wọ́ wa wa hal yu'qal سبلا كيم أن يخاطب النبي صلى الله عليه وسلم كفار قريش بقوله تعالى أسري بعبده kí Ànábì máa bá wọn kèfèrí Mẹ́kà wípé Ọlọ́run ló ń gbẹ́rù nǹkan ìrìn àjò lóru ويتركهم يفهمون أنه عبد آخر Ọlọ́run wá dé káwọn kèfèrí àbánábí ó fi káwọn kèfèrí máa gbọ́ yé pé kìí sòrò Ọlọ́run gbé ìrìn àjò yìí pẹ̀lú míì ni دون أن يسألوه من هذا العبد الذي يتحدث عنه káwọn kèfèrí máa wá ṣe béèrè lọ́wọ́ Ànábì pé táwa lè lòmí yẹn tí ì bá ṣe rẹ̀ máa kékeré sá Ànábì bá kẹ́lẹ́ omi Ànábì dákọ́ ni wala kadhabuhu fi da'wahu hadhihi àwọn kèfèrí ó ti pe Ànábì ní wọ́n pé àkèésẹ̀ lòmí faqad kanu harisina ala takdhibihi wa ihrajihi bal wa ala harbihi wa qitali tá a sì mọ̀ káwọn kèfèrí kọ́ gbogbo tí wọ́n ní lágbára láti pa Ànábì nírọ́ láti ní lára láti ẹ̀ tí bá a jà pa ni wọ́n sà tí wọ́n ò rí ṣe tó wọ́n ní ẹ má gbọ́ ọ̀rọ̀ yẹn má kà kún níta wífún ẹni pé ẹni gbàgbọ́ pé al-Isra wal-Mi'raj àmì ńlá méjì ni inú àwọn àmì Ọlọ́run bá fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn tí wọ́n ti sí ìgbìmọ̀ Al-Azhar hal sahih anna as-sahabiyya al-jalil Aba Hurairah kana kadhiban wa mughaffala wọ́n sì béèrè lọ́wọ́ àwọn àfáà Al-Azhar pé ṣé lóòótọ́ ni wàá tún gbọ́ o wọ́n ní sàbí àgbàlagbà ẹni ńlá ẹni yìnyẹn o afáwọn àgbà Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ló purọ́ ni wọ́n o wọ́n ní dẹ̀dẹ̀wò rẹ̀ ni wọ́n o
wọ́n ní wọn ò gbọ́n o àti gbọ́nu àwa ti ìbéèrè yìí àti sí àwọn àfáà al-Azhar èsì wọn ni pé haṣa lillahi ta'ala Ọlọ́run má jẹ́ o an yakuna hadha as-sahabiyyul jalil kí sàábé ńláńlá al-wari' alásàjẹ́ al-hafiz kadhalik olùhọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn Ọlọ́run sórí bal haṣa lillahi Ọlọ́run má jẹ́ an yusafa ahadu min as-sahabati bidhalik kẹ́nìkan wá dìde kó wá ní kẹ́nà àwọn sàábé ànábì lòun ó fi ròyìn rẹ̀ Ọlọ́run ní jẹ́ kó jẹ́ mi àtìyìn o àfàlà Azhari ní ẹ̀tọ́jú ẹ̀ fasahabatu nabiyyi sallallahu alayhi wa sallam kulluhum udulun athbat àwọn sàábé ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni yìí ni wọ́n ẹni dédé ni wọ́n ẹni tọrọ wọn tó wà gbára lé ni wọ́n o shahida Allahu ta'ala lahum bil fadl Ọlọ́run ló jẹ́ ìpẹ́ni ọlá ni wọ́n fi kitabihi al-azim bẹni tí Ọlọ́run bẹ́ qala ta'ala Ọlọ́run wípé Muhammadur rasulullah Muhammad ṣe Ọlọ́run ni walladhina ma'ahu àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú Muhammad ashidda'u 'ala al-kuffari wọn a máa lè máa wọn ọ̀tá ruhama'u baynahum wọn ní kí ara wọn tarahum ruk'an ẹ bá rí wọn ní sẹ́mi tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ rí wọn lẹ́ni tí ń rùkú sujjadan ẹ rí wọn lẹ́ni tí ń sùjúdù yabtaghuna fadlan min Allahi wa ridwana àwọn sàhábà Ànábì Muhammad nígbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n ń fi gbogbo ayé wọn wá ní bó Ọlọ́run ṣe yọ́nú sí wọn bó Ọlọ́run ṣe fọlá rẹ̀ pọ́n wọn lé àwọn sàhábà Ànábì Muhammad simahum bẹ́ẹ̀ bá pàdé wọn àwọn àmì tẹ́ẹ̀rí lára wọn rojú wọn fi wujuhihim min athari sujud àmì pé wọ́n ń forí balẹ̀ fọ́lọ́run wọ́n ń jọ́sìn fọ́lọ́run ọba àríkìlá ni àwọn sàhábà Ànábì Muhammad bá ṣe ròyìn wọn yìí kọ́ dhalika mathaluhum fi tawrat bẹ́ẹ̀ bá ka Tawrat dáadáa bí wọ́n ṣe ròyìn wọn bẹ̀ nánu wa mathaluhum fil injil lọ́wọ́ ka injil dáadáa ìròyìn wọn bẹ̀ ní pé kazari'in wọ́n dà gẹ́gẹ́ bí irúgbìn akhraja shat'ahu tí níta gbẹ̀ǹbẹ̀ tó jáde dáadáa fa'azarahu tí wọ́n kójọ dáadáa fastaghlaza tí wọ́n lè dáadáa fastawa ala suqihi tí wọ́n dúró lórí bíta gbìn wọ́n sí dáadáa yu'jibu zurra'a tí gbogbo àwọn tí ń gbìn wọ́n tí ni wọ́n máa dùn pé níta máa gbìn mà yọ dáadáa Ànábì gbìn wọ́n Ànábì sì gbìn wọ́n dáadáa iyọ̀ wọn lẹ́yìn ká Ànábì gbìn wọ́n tán kọ́ inú Ànábì sì dùn liyaghiza bihimul kuffar ẹni tí ó bínú àwọn kèfèrí tí ó bínú àwọn sàhábà Ànábì Muhammad kèfèrí ni o àwọn tí ó rí sàhábà Ànábì tí ó máa wá bínú àwọn tí ó rí sàhábà Ànábì tí ó máa wá banújẹ́ Ọlọ́run àwọn kèfèrí ni máa ń jẹ́ bẹ́ẹ̀ o wa'ada Allahu alladhina amanu wa 'amilu s-salihat minhum Ọlọ́run gbé àdéhùn fún gbogbo àwọn tán ní ìmánì tí wọ́n ṣe dáadáa nínú irú àwọn sàhábà tó náà ṣe irú bíi tiwọn Ọlọ́run ń ṣàdéhùn fún ẹ pé maghfiratan òun ó ṣàforíjì fún wọn wa ajran 'azima òun ó sì kẹ́ wọn dáadáa aya yìí àfàlà Azhari ni wa dhabba anhum rasulullah Ànábì náà tún dìfẹ́ndì wọn wa farahaba min nahshi luhumi Ànábì lé wa jìnnà kó níbi ká sọ ẹran wọn di táàmà wá yá jẹ wal khawdu fihim Ànábì kọ̀ fún wa ká má máa kó sínú àlámàrí ayé wọn ká má máa dá sí ti ń ṣe láàrin wọn fa an Abi Sa'id al-Khudri fún Abu Sa'id wọn gbà wá pé qala an-nabiyyu sallallahu alaihi wasallam wọn Ànábì sọ wípé la tasubbu ashabi ẹ má bú àwọn sàhábì mi wá فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا بين كان بان تطولك أحد نقول ما بلغ مدة أحدهم قولي تويقوا ولك إيتي سابك السفوس أشلون بالكلا ولا نصيفة وقول دلاجي حديث من بخاري مسلم وعن عبد الله بن مغفل أفوق بين صحابه بعد سوا ويقول قال رسول الله صلى الله عليه وسلم ودي الله صلى الله في أصحابي مفلون بينيو mo fọlọ́n bẹ̀yìn ẹ má tara àwọn sàábì mi mọ́ náà o la tattakhidhuhum gharadan min ba'di ẹ má sọ àwọn sàábì mi di panu lẹ́yìn mi o faman ahabbahum ẹni bá nífẹ̀ẹ́ àwọn sàábì mi fabi hubbi ahabbahum èmi Ànábì ló nífẹ̀ẹ́ o fa nífẹ̀ẹ́ wọn wa man abghadahum ẹni bá kórìíra àwọn sàábì mi fabi bughdi abghadahum èmi Ànábì ló kórìíra ló fa kórìíra wọn o wa man adhahum ẹni bá ní àwọn sàábì mi lára faqad adhani èmi Muhammad ló ní lára o ومن آذاني لبني محمد لغا فقد آذى الله أني أولون لغا ومن آذى الله أني بني أولون لغا فيوشك أن يأخذه الله قد أقبامه أما فعل أزاغي كاتب جادسي لكن الذي يجب التأكيد عليه نسبة إجيكا بواساكي سكا كني كان بيتو يكا كاتوجو أما فعل أزاغي كني كان بيو يكا وداداو وأن الافتراء على الصحابي الجليل تبقى غني كاتين قرما أبو هريرة تيمبو أبو هريرة أجي بي أنتم هو فرع الهجوم على السنة
kìí ṣe pé òun nìkan ni ó máa bú ìtì ń ya ògiri súnà ìtì ń gbé àmà lórí ògiri súnà ni. haythu innahu min akthari sahabati riwayati sunna wọ́n rí pé Abu Hurairah ló pọ̀ jù ládìsí olóògbà súnà ọjù limulazamati nàbí ọlápọ̀ ló dúró ti ànábì jù ló kéwú jọjù wa du'aihi lahu bil baraka ànábì ṣàdúrà kó lálùbáríkà wal hifzi ànábì ṣàdúrà kó rí nǹkan ha ànábì ṣe fún fabitagaw isqata riwayati bí isqati adalati arwat àwọn tó wá ní pé táwọn lè ṣe ni pé gbogbo ọ̀rọ̀ ànábì káwọn dànù àwọn wà lè rí dànù àbí káwọn kọ́kọ́ dà àwọn tó gba àwọn dùn náà sàábé wal khawdu fihim káwọn máa wo bolókùnú àwọn àlébù wọn káwọn máa fàáyà la siyama al mukthiruna min ar-riwaya ní pàtàkì jùlọ àwọn tán rí pé àwọn nágbà àdìsí tó pọ̀ wá jùlọ ká Abi Hurairah radiyallahu anhu. wala nansa àwọn afẹ́lẹ̀ azza wọn ni ká má gbàgbé o anna ba'da al-madhahib allati la tattaqi Allaha fi wahdati al-muslimin wa tawhid kalimatihim تطلق سهامها منذ أكثر من قرن على هذا الصحابي الجليل وعلى الإمام البخاري. bí láti bí ọgọ́rùn ọdún kan sóni báyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àkójọpọ̀ àwọn èèyàn kan tí wọn ò nífẹ̀ẹ́ Ọlọ́run wọn ò nífẹ̀ẹ́ mùsùlùmí wọn ò nífẹ̀ẹ́ àpapọ̀ mùsùlùmí lórí ọ̀rọ̀ Ọlọ́run lórí ànábì wọn ti ń bẹ̀rẹ̀ sí máa kọjú àfa àgbà yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa dẹ́yẹlé sàábí àgbà yìí láti bí ọgọ́rùn ọdún nísìn wọ́n ti ń kọjú sí afáwọn àgbà yìí Abu Hurairah radiyallahu anhu náà ni wọ́n kọjú sí Imam Bukhari jahalan bí àwọn òmàpọ̀ wọn ni waftiran bẹ́ẹ̀ ni wọ́n parọ́ mọ́ wọn wa zuhuran wa buhtanan ni wọ́n wá wọn ọ̀rọ̀ tí èyí ṣe tí wọ́n tán dà wọn lára. àwọn afẹ́lẹ̀ azari ní gbẹ̀yìn fatiwa eléyìí o wọ́n ní dáwọn ní advice ni pé fahdharuhum ẹ jìnnà sí wọn o la tankhadi'u bizayfihim wa batilihim ẹ má gba ẹ̀tàn jẹ pẹ̀lú dídán irọ́ wọn o àti dúndùn ẹnu ọ̀rọ̀ wọn o. eléyìí ni ìgbẹ̀yìn ìdáhùn ẹlẹ́ẹ̀kẹsàn. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá tí wọ́n béèrè lọ́wọ́ àwọn afáàlì Azhar hal kana al-imam al-Bukhari kadhaban ṣé lóòótọ́ ni pé imam Bukhari òpùrọ́ ni wọn wa hal kana kadhibuhu ala an-nabiy sallallahu alaihi wasallam bisababi ratanatihi wa ujmatihi ṣé lóòótọ́ ni pé ìjókòó imam Bukhari táfi ń parọ́ mọ́ nàbì ṣé n tó fà ni pé ọlá kí wọn ò gbédè òye ṣe lágbára ló fà eléyìí inú tí tó fọ́kálá òjò tá à ń gbọ́ káàkiri ọ̀dáwò sì mọ bó lọ ṣe dáyà sí abèrè ọ̀dọ̀ àwọn àfa àgbà láyé ní ilẹ̀ Cairo lọ́hùn àlọ́ Saudi ṣùgbọ́n tá a délẹ̀ Cairo tá a béèrè lọ́wọ́ wọn èsì wọn ni wípé hadha min jumlati al-buhtan al-mafduh irú rọ́tà pátálọ̀ ti tú àṣírí àwọn tó parí lẹ́yìn o alladhi yuqsadu bihi hadimu sunna nabawiyya sahiha bèrè matiha wọ́n fẹ́ pa sunna nàbí wọ́n fẹ́ pa rẹ́yányá àwọn amú ẹni tó jẹ́ àmì jùlọ nù ìgbésùnà lọ́wọ́ ìkósùnà jọ àwọn afẹ́ dàwó àwọn afẹ́ Azhar wọ́n wí èmi bá ń tú fal imam al-Bukhari rahimahullah wọ́n lè rí imam Bukhari amirul mu'minina fil hadith ó ń lọ gá gbogbo àwọn mu'mininu hadith Ànábì sallam wa jami'uhu as-sahih tíra àwọn tó kọ Sahih al-Bukhari min asahhi al-kutubi ba'da kitabillahi ta'ala inú àwọn tíra tó lálàáfíà jù lẹ́yìn tíra Ọlọ́run níbẹ̀ bí ijma'i a'immatil umma gbogbo àwọn afẹ́sìn ni wọ́n gbára lé ntàwí àwọn afẹ́lẹ̀ Azhar wọ́n ní wala yumari fi dhalik báyẹ̀ sọ yìí kò sẹ́ni kan tí ó lóun fẹ́ bá wa jiyàn lórí ntà sọ yìí illa jahul inú kọjá láì mẹ́ka hakid kọjá ní kẹta mọ̀gọ́rù èdò kọjá wípé ẹni tí ń wá àlébù kan tó fẹ́ tì máwọn ẹni rẹ ni tí ń bínú wọn. wa amma al-iftira'u alayhi rahmatullahi alayhi rí wọ́n tó pa mọ́ Imam Bukhari bí anna kadhibahu pé òpùrọ́ ni Imam Bukhari ìsinmi parọ́ Imam Bukhari nǹkan ní nítorí pé ẹ̀wọ̀n ògbédè ni elédè míì ni wọ́n ẹni tí yẹn bá wúlé jáde àwọn afáàlì Azhar fasakhafa wọn láì lẹ́kọ̀ọ́ ni o la yastasiguha illa jahul safi aw ghafil ẹni tó sọ wọlé nípa ìmáàmù àgbànú ẹ̀sìn bóyá láì màkàn ni bóyá láì máa tó yẹ ni bóyá ní tó ti fọ́nfọ́ra ni fajullu huffaz al-hadith ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n há hadith Ànábì sallam min ashab ad-dawawin sunnah nabawiyya iná àwọn tó kọ́ àwọn tíra súnà jọ kal a'immal a'lam àwọn ìmáàmù àgbàlagbà àwọn al-huffaz àwọn olùhànkà al-muhaddithin àwọn afáàlì hadisi Tirmidhi ni An-Nasa'i ni Ibn Majah ni Bayhaqi ni Daraqutni ni Ibn Hibban ghayruhum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àfà
min al-a'ajim elédè mi ni wọ́n àwọn kọ́ lárúbáwá ni wọ́n ti kọ̀nú ha wọ́n sì gbọ́yé lisana wọ́n lè sọ wa bayana wọ́n lè wí jáde wa tasnifa wọ́n lè fi kọtíkà bal inna min al-ahajim ń bẹnu àwọn àfáà mi táwọn fojú pé aláyì elédè mi ni wọ́n man bari'u fil arabiyya àwọn gani wọ́n mọ lárúbáwá wọ́n máa kọ́ wọ́n máa sọ wọ́n mọ̀ fún rẹ̀ dáadáa fafaqu al-araba kódà wọ́n tún máa ju lárúbáwá lọ ọ̀sọ́rù àìmà fil arabiyya wọ́n di máàmù wọ́n dasájú nù wọn lárúbáwá Sibawayhi bẹnu wọn Az-Zamakhshari bẹnu wọn Ibn Jinni bẹnu wọn ghayruhum bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn fàlẹ́ Azhari ní fa an nahkuma alayhim jami'an bil kadhib aw bit tahrif sáà wà ní gbogbo òkúrọ́ ni wọ́n tí wọ́n mọ́ tó yẹ káàrí kí ló fà kẹ́ni tó pé nǹkan omi ìṣẹ́lágbáwá àwọn fàlẹ́ Azhari ní innahu la madkhalun mafduh tí wọ́n bá dúró sórí àwíjàre yìí àṣírí ó ń tàn wọ́n tù pé ọkàn fẹ́ fi yìn wọlé ni lè hádìí sunna wà nábì dì ha bìtúrù ha kì í sàkítọ̀ sunna gẹlọ fẹ́ wó wọ́n fẹ́ wá àwọn ẹ̀rí kẹ tí ò tó lẹ́rìí fi wò. ọmọ ọgbọ̀tàn ọkọ̀ àwọn afẹ́ Azhari ní lẹ́ẹ̀kasí àwọn afẹ́ gbẹ̀ni Azhar àti ìyàwó wa Dr. Ahmad Tayyib hafidhahullah àwọn ni wọ́n wí báyìí fún wa wọ́n ní ọmọ ọgbọ̀tàn ọkọ̀ lẹ́ẹ̀kasí ihzaru hadhihi ad-da'wa al-khabitha ẹ jìnnà sáwọn tí wọ́n ń gbégbékúgbé káàkiri jìnnà sí wọn o tẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbékúgbé yìí tantaliqu min ba'di awasimi ad-duwal al-islamiyya àwọn tí wọ́n ń sponsor wọn àwùjọ ìsìláàmù díẹ̀díẹ̀ kan tí ń jáde ọ̀tùmọ̀ wílù amwal mashbuha wọ́n kówó kan tí ò ní halal nú wọ́n kó fún wọn ká lè bá a máa sọ tí ò dáyé pẹ̀sọ́ náà wàlìkẹ́lá wa alaykum bi nasihati nabiyyikum àwọn fẹ́lẹ̀ azza wọn lànàbì lọ́gá wa òun la ṣáájú wa nasiha nabi ni ẹja mọ́gító tí wọ́n kaba ìbá ṣẹlẹ̀ innahu man ya'ish minkum annabi ní dábá pẹ́ láyé tá a bá sẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn o tí wọ́n ti wá ń ṣẹlẹ̀ tá a bá ti ọ̀rọ̀ tí ò jọra wọn tá a fi yanjú ẹ̀ sunna nabi sunna àwọn khulafa ar-rashidin àwọn mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́ bá yàn lẹ́yìn ànábì Muhammad ìlànà wọn là á fi yanjú ẹ̀ o addu alayha bin nawajiz àáfẹ́ rí ègèrè wa àfi gbámú wa iyyakum wa muhdathati al-umur ẹjẹ́ jìnà rẹ̀ bí n tà níbi fún wa ká jìnà sáwọn àdádálẹ̀ inú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ká sọ tí ò sí náà ẹ̀sìn ọlọ́run fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah gbogbo ń ta bá ti dádálẹ̀ bid'ah ni o bid'ah ànú ni o. ìbéèrè ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan láti wọ́n béèrè lọ́wọ́ àfàlẹ́ Azhar al yujadu fi sahih al-Bukhari idana lin-nabiy sallallahu alayhi wa sallam bi ightisab an-nisa' bidalili qissati al-juniyya wọ́n sì bẹ́ẹ̀ pé sí lóòótọ́ ní bẹnu Sahih Bukhari ní ẹ má kà á má irọ́ mẹ́mẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn lànà bí náà rẹ́pọ̀ obìnrin sí lóòótọ́ ni pé Bukhari fi rin lẹ́nu tíra ìpá náà bí rẹ́pọ̀ obìnrin bí àgbọ́lábáwá má especially nígbà tí wọ́n bá ń fi kéèsì incidence arábìnrin al-Juniyya sẹ̀rí a sì béèrè lọ́wọ́ àwọn afáàlẹ̀ Azhar asọ̀kẹ́ irú ìrújú yìí fọ́nká ní Bukhari yẹn kọ́ wa ó là nábì rẹ́pọ̀ obìnrin ẹ̀yẹ kátólì tíra yẹn kọ́ wa tíra ó sì ní o ṣé lóòótọ́ ní bẹnu Bukhari pa nábì rẹ́pọ̀ obìnrin la yujad àwọn afáàlẹ̀ Azhar dáhùn pé la yujad fi sahih al-Bukhari shay'un min dhalik irọ́ ni o látòkè délẹ̀ Bukhari kò síbi tó ti sọ pa nábì rẹ́pọ̀ obìnrin àwọn afáàlẹ̀ Azhar wà lè má gbọ́ kí ó yé tiwa bí ọmọdé ni wá bí a bá ṣe tú wa orí tú bí àgbọ́lábá tó àwọn ilé ìlábá ni wọ́n ilé ìmọ̀ sí níbẹ̀ ń táwa àti yín gbọgbà pé ilé ìmọ̀ ni àwọn ilé ìmọ̀ mi náà ń bẹ láyé o ìbá àfẹ́ lọ́bẹ̀ ń níta fẹ́ lọ́gẹ́lá lọ́hùn pé ibi tí àwa àti yín jọ nígbàgbọ́ pé ilé ìmọ̀ ni. Al-Azhar ní la yujad fi Sahih al-Bukhari shay'un min dhalik kò sí nǹkan kan inú Sahih al-Bukhari tó jọ ń tẹ̀wé. فمجموع الروايات التي في البخاري مما يتعلق بقصة الجونية gbogbo ẹgbà wọ́n ti ń bẹ̀rẹ̀ Bukhari tó ní ìbáṣepọ̀ mọ́tàn arábìnrin Juniyya yufid in tó ń tọ́ka ni pé anna nabiyya kana qad tazawwajaha al-Juniyya yìí anabi ti fẹ́ wa annahu lam yamsasha bihal anabi ò tí ì láǹfààní àti ẹ̀ ti mí tiẹ̀ ìwọ̀n kò tí ì fọwọ́ kàn anabi ò sì fọwọ́ kàn àtọ̀ bal innahu sallallahu alaihi wasallam basata yadahu ash-sharifa ina sama rifqan nígbà tí anabi láǹfààní àti méjì for the first time anabi náwó rẹ̀ ọwọ́ àlùbákan ní nínáwó sí ìyàwó wọn pé ṣé wọ́n súnmọ́ mi ní ìfi pé wọ́n sí ara wọn
faqalat ma qalat arábìnrin ṣe ní a'udhu billahi minka Allah má jẹ́ o nígbà tó wí kẹ́lìmọ̀ yẹn kọ́ ànábì ní ọ́nìkọ́lọ́ má jẹ́ mo yọ̀ǹda rẹ o fa'amharaha tó ń ti bẹ́ẹ̀ lọ́kọ́ ànábì ti ṣe nìka ṣe ákìrì pẹ̀lú ẹ̀ ànábì fún mahar wa alhaqaha bi ahliha ànábì ní kó máa lọ bá àwọn mọ̀lẹ́bí ẹ̀ nítorí ń bẹ́nu tàn ní kò wá sínú Bukhari kódà kò sínú tíra mínú tíra súnà tí ń bẹ lọ́wọ́ wa tó sọ̀rọ̀ nípa ìtàn arábìnrin yìí o shay'un min tilka al-firya anything tó jọ mọ́ irọ́ yìí pé rẹ́pì kò sí bẹ́ẹ̀ wa ayna hadha al-majnun ìwèrè wọn náà máa wá nírú àgbọ́ yóò sì nípa ànábì sallam alladhi yumkin an yakhtira ala baliha tasawwur safi tí wàá rọ̀ bí pa ànábì máa rẹ́pì obìnrin tí wàá kó sínú àdìsí tí ẹ bá gbérù nǹkan yìí sínú àdìsí tó wá pè lọ́wọ́ ànábì gan àbó wá ta fẹ́yìn pa ànábì rẹ́pì obìnrin wèrè ló ń tàn yẹn ambele ntasi kò lè sínú àwọn tí ó wá gbé tó gba àdìsí ànábì tí ó wà lọ́run fẹ́ gbérù tàn tí ó lọ tí ó portray ànábì tí ó present ànábì bíkíní bí ẹni tí ń ṣe àti ń rẹ́pì obìnrin kí ẹ wá ronú irú ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ànábì àbí kí ẹ rò bí wípé ànábì ńkọ́ o sì báyìí ńkọ́ àbó ń gbọ́ nǹkan kan yẹn náà ànábì tó wá súnmọ́ báyìí ńkọ́ eléyìí ńkọ́ kadhibun mafduh irọ́ tó hàn ní o kò é ṣe tí ń bẹnu Bukhari lé èsì al-Azhar nìyẹn ẹlẹ́ẹ̀kejì lánàá béèrè tó wá béèrè al-warada fi Sahih al-Bukhari ja'al as-subh 4 rak'at ṣé ń bẹnu Bukhari ẹni ẹgbàá wá kan tó fi rìn lẹ́pà ṣùgbọ́n àti di mẹ́rin káfí nínú orísìn táàfí ní ka Buhari ma ní pé ní mẹ́rin làṣùbá ẹja gbé jù sílẹ̀ ní pàtàkì jùlọ bí dalili hadith Abdullah bin Malik bin Buhayna kama fàdísì tí bẹ̀rẹ̀ Bukhari lóòótọ́ tí Abdullah bin Malik bin Buhayna gbà wá abèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn al-Azhar al-Azhar fèsì wípé láti ọ̀dọ̀ àwọn àfà al-Azhar wọ́n fèsì yanyan alladhi warada fi Sahih al-Bukhari ntàwà ríkà بن بخاري عن عبد الله بن بحينة في ذلك ليس في جعل صلاة الصبح 4 كيف تسمى نقطع سبات المغرب بل فيه إنكار من النبي على من وجده يصلي ركعتين بين يدي الإقامة لصلاة الصبح بن بخاري نقطع النبي مبو أراكوني كان وصحابي tó bẹ̀rẹ̀ sí máa yan náfílà lẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa gbé kọ́mọ àṣùbà àdìsí wọn sì ní bó ṣe wá gẹ́gẹ́ bí bn Bukhari pé anna Rasulullah bóde ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ra'a rajulan wọ́n rí arákùnrin kan wa qad uqimatis salat lẹ́yìn kan ti gbé kọ́mọ ìrun àṣùbà yusalli rak'atayn arákùnrin wá bẹ̀rẹ̀ sí máa yan náfílà rákà méjì falamma insarafa Rasulullah sallallahu alaihi wasallam latha bihin nas nábì wá báwí nígbà tí nábì wá báwí tán àwọn èèyàn wá lọ bá láwọn àtàjọ kí n pé kí ló ṣẹlẹ̀ kí nábì wí fún ọ wa qala lahu Rasulullah nábì sọ fún mi pé arákùnrin as-subha 4 ṣé ìwọ́de sọ àṣùbà àti ẹ̀dì mẹ́rin ni as-subha 4 sọ àṣùbà àti ẹ̀dì mẹ́rin ni àwọn àfáà Azhar ni wa mahna al-hadith àdéṣì ìtumọ̀ rẹ̀ ni wípé al-inkaru ala man salla an-nafila ìbáni tí ń yan náfìlà wí bayna yadayi salati al-fard lẹ́yìn tá a ti gbé ìrun ọ̀ranyàn tá a ti gbé dó wà ló fẹ́ máa yan náfìlà àdéṣì yìí ni tó ṣe wọn dá kò sínú àdéṣì yìí máa yóò yé mu lẹ́yìn tí ó máa tọ́ka wípé ànábì sọ ìrun àbí Buhari sọ ìrun àṣùbà àdìmẹ́rin fàlìyèrọ́jì al-mutasahil nafsa ẹni bá ti bá ń gbọ́ àwọn àgbọ́ yìí tí bá ń gbọ́ nínú àwọn àdìsẹ́ kó ń tàn lọ tún ẹ̀yẹ̀wò wàlíyá ìmáyẹ̀kọ̀ bẹ́ẹ̀ bá ń kàkẹ́ kàádáadáa qabla an yatasa'al aw yuthiru sa'ira kọ́ tó máa wá ṣe ìbéèrè lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ yé ọ̀ tó máa wá fàdísì wọn máa fi wá dá wàhálà lẹ́kàkiri. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹtàlá tí wọ́n béèrè lọ́wọ́ al-Azhar ó ní wípé al-sahih annahu lam yaqa' tadwin lis-sunnah hatta lam ya'ti as-sanati al-ula min al-hijra ṣé lóòótọ́ ni pé ìkó àdìsí ìjọ ò ṣẹlẹ̀ until after 100 ọdún tá Ànábì kú tán wa anna akthara ma yuqalu lahu al-yawm innahu hadith innama huwa mudawwana umawiyya siyasiyya kí ọ̀pọ̀lọpọ̀ àdìsí tá ń ké lónìí wọ́n ní àwọn Banu Umayya ló kójọ kí òṣèlú sí ló bá dé ṣé lóòótọ́ ní pọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí tá ń ké lónìí kọ́ Banu Umayya ló kójọ òṣèlú ló sì bá dé ìbéèrè yìí lọ sọ́dọ̀ àwọn àfáà al-Azhar wọ́n fèsì wípé laysa sahihan eléyìí ní ò rí bẹ́ẹ̀ ṣe wí ohun tẹ́tẹ́ ni wọ́n ń sọ kò rí bẹ́ẹ̀ ala al-itlaq kò rí bẹ́ẹ̀ yányá káàkiri pé súnà nábì ńkọ́
wọn ò kójọ illa ba'da al-mi'ati al-ula pé lẹ́yìn 100 ọdún tá ànábì ṣe jẹ́ náà kójọ wọn ni kò rí bẹ́ẹ̀. wa la'alla mansha hadhihi ash-shubha bóyá bí tí ìrújú yìí ti ń dìde wal khaltu al-fajj ìdànkapọ̀ tí ó yẹ bayna mafhum at-tadwin wa mafhum at-tasnif lórí àgbọ́yé kákò nkájọ àti àgbọ́yé káṣe tíra. haythu inna at-tadwin tí ń túmọ̀ pé kákò àdísì jọ kitabatu sunna kákò àdísì fi diwanin wahid sáyè kan hadatha fi ahdi rasulillah ayé ànábì tó bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀. amma at-tasnif wáyé ká máa kọ tíra èyí ń láre sọ pé káàdì hadatha ba'da lẹ́yìn tí ànábì kú tó ṣẹlẹ̀ tó pé lẹ́yìn tí ànábì kú tó pẹ́ díẹ̀ làwọn àfáà aládìsí wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ tíra wọn ẹgbẹ́ bí n tí a mà. ṣùgbọ́n ìmọ̀ kọ àdísì ńkọ́ ká máa kọ́ lẹ̀ qad winat fi ahdi rasuli sallallahu alaihi wasallam kathira wọ́n kan tó pọ̀ lórí ṣíṣe àwọn àdísì jọ ní ayánagba Muhammad sallallahu alaihi wasallam afáwa fún wa níbi nǹkan bí example 5 nínú àwọn bí wọ́n ṣe máa ń kọ àdísì ilẹ̀ ní ayánagba Muhammad sallallahu alaihi wasallam. àkọ́kọ́ ni pé nígbà tí ànábì tí wọ́n ṣe Fathu Makkah ànábì ṣe khutbah kẹ́nà àwọn ará Yaman tí wọ́n pè ní Abu Shah ó dìde jẹ́ ọlọ́run kọ́ ya Rasulullah òdíṣẹ́ ọlọ́run uktubu li khutbah tí kọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀dàpọ̀ ẹni gẹ́gẹ́ bá mi kọ́ kí n mú lọlé kí n máa fi ṣe ìtọ́ka ìgbésí ayé mi. ànábì sì pa wọn sàábé láṣẹ ànábì ní uktubu li Abi Shah ẹ̀kọ́ tí mo sọ ẹ̀kọ́ fún Abu Shah kíkọ́ lẹ̀ ń bẹ láyé àdàbọ̀ sọ̀lá. bákan náà al-Bukhari wọ́n gbà wá pé ìjọ́nà ọlọ́run kọ́ àfáwà Al-Awza'i tó gba àdísì wọn láwọn béèrè wípé kí ni nǹkan náà gan tí ànábì ní kí wọ́n kọ fún Abu Shah wọ́n fún wọn lésì pé hadhihi al-khutbah allati sami'aha min rasulillah khutbah tí Abu Shah gbọ́ lẹ́nu ànábì ńkọ́ òun ni wọ́n ní kí wọ́n kọ fún wọn títí wọn pé kíkọ àdísì ti ń bẹ tipẹ́tipẹ́ ní ayé ànábì Muhammad sallam. bákan náà fáwọn abúlé Amr wọ́n wí pé àwọn jẹ́ nìkan táwọn máa ń sábà kọ gbogbo táwọn bá gbọ́ nínú ànábì sallam àwọn máa ń kọ́ lẹ̀ káwọn lè bá ríbi ha. àwọn Quraysh wá bá àwọn ará Mákà pé Abdullahi Amr innaka taktubu kulla shay gbogbo nǹkan lọ ń kọ́ ń tiẹ̀ ni tasma'uhu min rasulillah gbogbo nǹkan ti gbọ́ pé ànábì sọ̀rọ̀ ọmọ ń kọ́ lẹ̀ bí ànábì tó rí nǹkan bá ṣà èèyàn ni wọ́n yatakallamu fil ghadabi wal rida ìgbà mí bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ wọn bínú wọn sọ̀rọ̀ ńgbà mi wọ́n sì yọnu sọ̀rọ̀ fa amsaktu anil kitaba fábùlá ni mo wá dá ìmọ̀ kọ́ ọ̀rọ̀ ànábì mo wá dá dúró kò wá pẹ́ sá fàdàkàtù dhalika li rasulillah àwọn alọ́ba náà bí sọ̀sọ́ pé òjíṣẹ́ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn máa ń kọ́ tí n bá ń gbọ́ tẹ́lẹ̀ bá ń sọ ìyẹn máa ń kọ́ ṣùgbọ́n báyìí ṣẹlẹ̀ náà wá rí fún ẹ pé uktub ìyá Abdullahi máa kọ́ tó bá wù ọ́ fawalladhi nafsi biyadihi mo fi ọlọ́run tẹ́ ẹ̀mí ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ma kharaja minhu illa haqq ẹnu mi yìí kò sí tí ó tẹnu mi jáde àfi òdodo tó túmọ̀ wípé kíkọ àdéṣì ń bẹ látàrí ànábì Muhammad tí èyí ṣe tó rújú. bákan náà afáwà Abu Hurairah ta'ala anhu wọ́n gbà wá wípé àwọn lẹ́nì kan tí máa ń lọ sí jòkó ànábì sallam wọ́n máa ti wá lọ sí jòkó ànábì ńkọ́ wọ́n kàn gbọ́n tá ànábì sọ fala yahfazuhu wọ́n ha sórí fayas'aluni ó wàá bẹ́ mi Abu Hurairah wọn àbámi padà kí fa uhaddithuhu ẹ̀ wàá wí fún wọn ó ń tàn wọn lọ bá ànábì pé òdíṣẹ́ ọlọ́run mi náà fẹ́ máa hàn ká bí ọ̀rẹ́ mi yìí faqala an-nabi sallallahu ànábì wá wí fún pé tí ẹ kọ́ máa rí nǹkan ha ista'in bi yaminika máa fọwọ́ rẹ̀ ṣe ntọ́ fi ṣe sábàbí èyí máa kọ́lẹ̀ fọwọ́ rẹ̀ ọ̀tún máa kọ́ ntọ́ bọ́tọ̀ bá ti ń gbọ́ tí ìbá ti ń sọ ńkọ́ máa kọ́lẹ̀ èyí náà ń kọ́ ẹ̀rí ni pé kíkọ́ àdéṣì ilẹ̀ ti ń bẹ ní ayé ànábì. bákan náà ó rinlẹ̀ báwọn sàábé lọ́pọ̀lọpọ̀ ní àwọn ìwé tákàndá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa ń kọ́ ntán gbọ́ lẹ́nu ànábì Muhammad máa ń kọ́lẹ̀ afáàbílá ibn Amr ibn Khas wọ́n ní tákàndá tí wọ́n ń pè ní as-Sadiqa afáwà Ali ibn Abi Talib wọ́n ní tákàndá kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ òfin nípa díyà kéèyàn san owó ẹ̀jẹ̀ owó ìṣe jàǹbá fúnra yẹn ni àbí àwọn tó jọ mọ́ ká yọ ẹrú kò ní abẹ́ ẹrú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn lẹ́tà àwọn tíra àwọn tákàndá tá nábì kọ fáwọn àwọn gọ́fúnọ́ọ̀sì wọn tí wọ́n rán káàkiri lọ sáwọn ìlú tí wọ́n ń ṣàlàyé fún wọn bó o ní bó o láti yan zaka ni àbí bó o láti kọ́ àwọn tí ń jẹ́ jizíyà ni wọ́n ní gbélé nǹkan ń bẹ ní kíkọ́ọ́lẹ̀ ní ayé ànábì Muhammad sọ̀sọ̀ tí ń fi ń lẹ̀ yí pé wuqu'u al-kitaba lis-sunnah fi ahdihi ayé ànábì náà ti bẹ̀rẹ̀ sí máa kọ súnà rẹ̀ àwọn apárí ọ̀rọ̀ yìí pé
ẹ̀rọ ní táwọn èèyàn lè máa fi ṣẹ̀rí àwọn tí wọ́n gba àlámọ̀rí wọlé tí wọ́n fi ń ṣẹ̀rí wípé àtàyà ànábì ní òtítọ́ ká máa kọ̀ọ̀kan ó ní ọ̀rọ̀ tí wọ́n là nábì wípé man kataba anni shay'an ghayra al-Qur'an falyamhuhu ẹnikẹ́ni tó bá kọ̀ọ̀kan kan lẹ̀ ní pé ìmọ̀ ànábì tí èsì Qur'an ànábì ní kó lọ parẹ́ àwọn àfáà Al-Azhar ní àgbọ́yé bá ń kọ́ o àgbọ́yé rẹ̀ ní mahmurun ala annahu kana fi mubtada al-amr nípẹ̀lẹ̀ ni ìpìlẹ̀ ànábì ò fáwọn sàábé láyé ká máa kọ hadith ilẹ̀ khashiyata an tansarifa himamu sahaba an tahsil al-Qur'an káwọn sàábé má bàa fi Qur'an ilẹ̀ fún kàmí ṣùgbọ́n nígbà tí wọ́n wáyé ń kọ́ ànábì fi wọ́n lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ gbogbo nǹkan gbọ́ lẹ́nu ànábì wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ́ lẹ̀ dáwọn sàábé láǹfààní àti mọ tí wọ́n ń ké tán mọ̀ dáadáa so àwọn afáàsì Azhari ní eléyìí ń kọ́ kìí ṣe rí pé a ní láǹfààní àti kọ nǹkan kalẹ̀ àwọn ni amma fíríà ẹ̀rí irọ́ tí wọ́n pa anna sunna pé sunna nábì kọ́ mudawwana umawiya pé kíní kan tí àwọn Banu Umayya ló kó jọ fọ́rọ̀ òṣèlú ni wọ́n ní fa hadha kalam ba'd gulati Shia láwọn tí máa ń wí ọ̀rọ̀ yìí káàkiri àwọn Shia àwọn tí wọ́n ti kọjá lẹ́nu àwọn Shia ni láti lè fi ṣe àtọ́n ìbúni ìfin tí ò tọ́ ìfitì sí àwọn àdéhìí táwọn àfẹ́sì tí wọ́n kójọ wa hadha min al-iftira'at eléyìí sì ń jẹ́nu àwọn àdáparọ́ allati fannadaha ulama'u sunna táwọn àfa sunna ti fọwọ́ ti yá dànù pé eléyìí nǹkan kìí ṣe ní téèyàn ń gbára lé pé àwọn tí wọ́n máa ń wí àwọn eléyìí nǹkan àwọn tí wọ́n ń jọ́ta súnà ni ohun tó sì gbé jáde tán ni eléyìí nǹkan Banu Umayya ló gbé jáde nǹkan àwọn tó ń ma ìmọ̀ àdíìsì tó ń ma bóòlù yẹn ṣe ń parọ́ mọ́ nábì nǹkan wọ́n ti gbọ́n yọ kò sí kinní kan nínú tí wọ́n ń wí ohun tí orin rẹ̀ pé àwọn Banu Umayya ló gbé kalẹ̀ ní ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrìnlá tí wọ́n ṣe ìbéèrè lọ́wọ́ àwọn àfáà yìí àti ìbéèrè ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún ń jẹ́ pò náà ni ó jẹ́ ìbéèrè ìgbẹ̀yìn tí wọ́n béèrè lọ́wọ́ àfáà yìí wọ́n ní ali sahih ṣé lóòótọ́ ni wípé anna fi ashabi nabiyyi munafiqina wa kadhabatan pé àwọn sàábẹ́ ànábì àwọn munafiki ń bẹ́nu wọn àti gbọ́ pé àwọn sàábẹ́ ànábì kọ́ kí gbogbo wọn kọ́ ní ẹni rí kí gbogbo wọn kọ́ ní radiyallahu anhum kí munafiki ń bẹ́nu wọn kí wà kadhabatan kódà wọn ní ń bẹ́nu àwọn sàábẹ́ ànábì òpùrọ́ ń bẹ́nu wọn ilé agbọ́ dáadáa tó lẹ́rìí pátá wá gbọ́ yóò rú wa lójú pé ká bèèrè lọ́wọ́ àwọn tó máa jù wá lọ tọ́wọ́ tí wò bá tà má láwùjọ àwọn lọ bèèrè lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ lágbàáyé ṣé lóòótọ́ nípa àwọn sàábẹ́ ànábì àwọn ògbà bẹ́ẹ̀ o bàtà wọ́n wí bẹ́ẹ̀ pé mùnáfíkí ń bẹ́nu wọn òpùrọ́ sì ń bẹ́nu wọn. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún tó parí ẹ̀ wa hal sahih ṣé lóòótọ́ ní bákan náà anna thamata alaysa thamata mani'un shar'iyyun min sabbi sahaba pé kò sí kinní kan tí ó kó wa lọ́wọ́ dúró nù ṣẹ̀ríà tó ní ká bá wọn sàábé ká lè bú wọn náà dáàdì wa kọ́ ni wọ́n a sì lè dìfẹ́ǹdì káwọn bú sàábé àti ìṣe dáàdì wa la lè bú bá a lè bú sàábé àbí tọ́ni fihim a lè fi tí ń jẹ́ àlébù ká fi kàn wọ́n ìbí màkó ẹni màkàkú ń bẹ ká ń pè ní ilmul jarh wa ta'dil ìmọ̀ ìbúyàn ìmọ̀ ìfi àlébù tí ń bẹ lára èèyàn hàn àti ìmọ̀ ìsàn ẹ̀dẹ́ni rí ìpèyàn lẹ́ni dáadáa so a bèèrè lọ́wọ́ Al-Azhar Sharif ní ilẹ̀ Cairo èsì wọn ni wípé hadha kadhib kí sàábẹ́ ànábì munafiki ń bẹnu wọn irọ́ ńláńlá ni wa buhtan àdáparọ́ ló jẹ́ wa khawdun fi janabi sahabati kiram ìgbẹ́nu wa wọnú ìjọmọlúwàbí àwọn sàábẹ́ ànábì Muhammad wa nahshun fi a'radihim al-muharrama ìmọ̀ ẹ̀yà ẹran àwọn sàábẹ́ jẹ́ eléyìí o wa mab'athu mithli dhalika ash-shatatu kò sí tó lè tìyàn wọnú agbárin èrí ju àṣìṣe burúkú lọ innama huwa al-qasdu al-mafduh àdéhọ́kàn tọ́lọ̀ ti padà wá ṣe ìfihàn rẹ̀ ni tọ́lọ̀ ń tú àṣírí àdéhọ́kàn tí ń bẹ lọ́kàn àwọn tí ń wíwá àwọn nǹkan báyìí ó ní pé tí máa ń sábà bẹ lọ́kàn ẹni tí bá ń wí ní ad-da'wa ila madhhabin ma'ruf ìfẹ́ pé àwa mùsùlùmí lọ sí inú àwọn ìjọ kan tá a ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́
iṣẹ́ tí wọ́n ní yukaffiru sahabati rasulillah sallallahu alaihi wasallam ìpè àwọn sàábì ànábì Muhammad ní kèfèrí ni o wa yubihu li atba'ihi irú àwọn tọ̀hún yẹn wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fáwọn tí ń tẹ̀lé wọn an yata'abbadu kama sílọ́n bi shatmihim wọ́n máa fi ìbú àwọn sàábì ànábì sílọ́n wa ihanatihim wọ́n máa fi ìyẹ́pẹ̀rẹ̀ àwọn sàábì ànábì sílọ́n wa la'nihim wọ́n máa fi ìṣépè láwọn sàábì ànábì sílọ́n wala sawfa yuhasibuhumullah pẹ̀lú ògùn ọlọ́run lè pẹ́ o lè jìnnà ọlọ́run padà mú ní kálukú ní òwà gbé wá rojọ́ tó sọ nípa sàbẹ̀ àlàbẹ̀ sọ́lá ọlọ́run padà wá hold wọn responsible and have al-jahl al-murakkab nípa àyèmàká tó gúra wọn yìí wal-kadhibi ala rasul Allah nípa ìparọ́mọ́lọ́run kan sọ tí wọn máa ń pa wọn sàbẹ̀ ànábì wa rasulihi nípa ìparọ́mọ́ ànábì Muhammad wal muslimin nípa ìparọ́mọ́ àwọn àgbàlagbà mùsùlùmí. والذي لا يكف دعاتهم عن نشره àwọn àfáà al-Azhar wọ́n làwọn àmàkà àwọn tí wọ́n jẹ́ olùpèpè ojú ọ̀nà yìí wọn ò fìgbà kan dúró wọ́n sì bẹ̀rẹ̀ sí máa fọ́nká wọ̀stíyáde sàbáàbì sazij ìmọ̀ owó bówó ni wọ́n sì máa sà àwọn ọ̀dọ́ táwọn òkú mọ̀ kankan àwọn everywhere you go ní wọ́n kàn máa sà wọ́n wọ́n kó wọn sínú báskẹ́ẹ̀tì rọ̀ yìí wadammihim ila mu'askarihim kálí kó wọn lọ sínú ọmọ ogun yìí máa bú àwọn sàábì ànábì watarzuqi bi amwalihim kálí máa fi owó tá bá ń gbà láyé bẹ́ẹ̀ ńkọ́ kálí bá máa fi jẹun. wa'lamu àwọn afẹ́lẹ́ Azhar wọ́n bá gbogbo ayé sọ̀rọ̀ tó ìdáhùn yìí ìdáhùn tí ó ṣe àǹfààní fáyé yẹn ni wọ́n ní aláwọ̀ rahimakumullah kọ́lọ̀ bá wa sàlékún ìkẹrẹ fún yín anna hunaka ijma'an àkójọpọ̀ kan bẹ ìpanupọ̀ sọ̀ kan bẹ minal umma látọ̀dọ̀ gbogbo al-umma nabi Muhammad kí ni ìpanupọ̀ náà ala ta'dil as-sahabati radwanullahi alayhim ajma'in kí gbogbo sàábì ànábì ẹni yìí ni wọ́n ẹni ọlá ni wọ́n ẹni déédéé ni wọ́n falaysa min baynihim munafiq kò sí munafiq kẹyọ kan láàrin sàábì aw kadhib kò sópò wọ́n kan náà sàábì bal kulluhum udul ẹni rẹ ẹni tọ́kàn تعالي فكر تاني ابو سعد النبي صلى الله عليه وسلم هذا الرتبة العليا في العدالة ودك توغا نبي جاني الله ليس فيه منافق وسي منافق كانوا او كاذب وسوق وكانوا بفضل الله الله سبحانه يقول الخطيب البغدادي في الكفاية في علم الرواية في الازهر وانا جاء لو فهو الخطيب البغدادي تنقل الكفاية في علم الرواية ويبقى يقول ان عدالة الصحابة ìjẹ́niyàn àwọn sàábì ànábì sàábìtà ó ti rìn lọ màálùmá àti mà bita'dilillahi lahum ọlọ́run ló pọ̀ wọn lẹ́nu rẹ̀ wa ikhbarihi an taharatihim ọlọ́run ló wí fún káwọn sàábì ti má wa ikhtiyarihim lahum fi nassil Qur'an ọlọ́run ló sàwọn sàábì lẹ́sà pé bàbá Muhammad ṣe. famin dhalika qawluhu ta'ala inú àwọn ọ̀rọ̀ tọ́lọ́run ti fi sàwọn sàábì lẹ́sà ọlọ́run sọ wípé kuntum khayra umma ẹ̀yin lè dáa dùnú àwọn al-umma ukhrijat lin-nas ayọ̀ yẹn jáde ta'muruna bil ma'rufi kẹ́ máa pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar kẹ́ máa kọ̀ fáwọn tí ń ṣàbúrú wa tu'minuna billah kẹ́ ní gbàgbọ́ sọ́lọ́run walau amana ahlul kitabi táwọn onítìyà bá ní irú gbàgbọ́ tí yìí tá ní gbàgbọ́ bíi tí yìí lakana khayran lahum kò bá dáa fún wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn onítìyà ńkọ́ minhumul mu'minun lóòótọ́ àwọn tó gbọ́ lọ́n gbọ́ díẹ̀ ń bẹ níwọ̀n o wa aktharuhumul fasiqun ọ̀pọ̀lọpọ̀ onítìyà ńkọ́ o pòkì ni wọn. إن علم وانا بي وقوله تعالى الله صنوا آية من وكذلك بي جعلناكم أمة وسطا أسين سابي النبي أي مؤمنين أو مؤمنين أسواني إجو آني بمبون لتكونوا شهداء على الناس كالجور جاري نقبال فمينيا ويكون الرسول عليكم شهيدا النبي هو جاري لورينا وما جعلنا الكبلة التي كنت عليها ìyá nábì kíbùlà tó ń kọjú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ lámì kankan illa lina'lama man yattabi'u rasula àfi ká lè bá a ma tẹ́lẹ̀ Muhammad sọlọ́n mimman yanqalibu ala aqibayhi káàmẹ́ tí ò ní fẹ́ gbà wa in kanat lakabiratan illa ala alladhina hada Allah tó ń tipa sí ọlọ́run ìmọ̀ ń lé àfẹnitọ́lọ́run bá ṣe é ní rọrùn fún wa ma kana Allahu liyudi'a imanakum ọlọ́run ò ní ra ìmánì láre ẹ̀yin tẹ́lẹ̀ tí ń kírun sí Baitul Maqdis tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ́run wọn ní kẹ́ chíǹgẹ̀ sí Al-Kaaba ọlọ́run ò ní ra ìmánì láre inna Allaha bin-nasi la ra'ufur rahim ọlọ́pọ̀lọpọ̀ àánú ọlọ́pọ̀lọpọ̀ kẹ́ ọlọ́run jẹ́ fáwọn ènìyàn wa hadha al-lafzu
níta kẹgbẹ́ inú àyà yìí àfa Khatibu ní wa in kana 'amman tó jẹ́ kẹ́ àwọn tó kó síbẹ̀ nú àwọn èèyàn pọ̀ o fal-muradu bil khass àwọn àfa ní àwọn ìran ẹ̀sánú àwọn èèyàn lọ́wọ́ bá àlíkẹ́ lọ́nbáwí wa qila àwọn àfa mi ní wa waridun fi s-sahabati duna ghayrihim àyà ta kẹ́yì wa ma kana Allahu liyudi'a imanakum wọn làwọn sàábẹ́ gẹ́gẹ́ lọ́nbáwí kò sẹ́lù mímẹ́ wa qawluhu ta'ala ọlọ́run tó sọ mí nípa àwọn sàábẹ́ laqad radiyallahu 'anil mu'minin ọlọ́run tí lóun ti yọ́nú sáwọn mu'minin idh yubayi'unaka tahta ash-shajara nígbà tí wọ́n ń bá yà nábì sàdéhùn lábẹ́gi fa'alima ma fi qulubihim ọlọ́run bá ti máa ti ń bẹ lọ́kàn wọn fa'anzala as-sakinata 'alayhim ọlọ́run wá sọ ìfọ̀kànbalẹ̀ lé wọn wa athabahum ó san wọ́n lẹ́san fathan qariban pọ́lọ́run wá ní kí ìṣípayá tó súnmọ́ kó yẹ tiwọn. bákan náà ọlọ́run sọ nípa àwọn sàhábà Ànábì Muhammad kí was-sabiquna al-awwalun ẹ̀rọ àwọn ẹni àná àwọn tó ṣáájú minal muhajirin ní àwọn ará Mẹ́kà tọ́lá Madina ni wal ansar tàbí àwọn ará Madina tó gba àwọn ará Mẹ́kà lẹ́jọ́ walladhina taba'uhum bi ihsan àti gbogbo ẹni bá tẹ̀lé wọn lórí dáadáa radiyallahu anhum lọ́nà yọ́nú sí wọn wa radu anhu wọn láwọn náà sì ti yọ́nú sọ́lọ́ wọn bá àríkẹ́ọ́lá wa a'adda lahum jannat ọlọ́run ti pèsè àlìjánná onídẹ̀ra tajri tahtaha al-anhar táwọn akérèmọdò máa sọ̀rọ̀ abẹ́rẹ́ fún wọn khalidina fiha wọ́n máa gbé nínú àlìjánná yìí abada láyéláyé dhalika al-fawzul azim eléyìí nǹkan èrè ńláńlá ní òjẹ́ fún wọn. wa qawluhu ọlọ́run sọ́nà ayà mi pé was-sabiquna as-sabiqun àwọn ẹni àná àwọn náà lẹ́ni àná o ulaika al-muqarrabun àwọn làwọn tí wọ́n súnmọ́ nù kẹ́ ọlọ́run abalikẹ́ọ́lá fi jannati na'im inú àlìjánná onídẹ̀ra thullatun minal awwalin àwọn tí ó wà nù lẹ́wù yìí àwọn tó pọ̀ nù àwọn ẹni àná ni. wa qawluhu ta'ala ọlọ́run tó wínú ayà mi pé ya ayyuhan nabiyyu rẹ̀ Muhammad ya nabi ọlọ́run hasibukallah ọlọ́run ó tó ọ wa man ittaba'aka minal mu'minin ọlọ́run ó sì tó gbogbo ẹni bá tẹ̀lé ọ tí ń bẹ pẹ̀lú rẹ ní àwọn mu'minin. wa qawluhu ta'ala ọlọ́run sọ́nù ayà mi pé lil fuqara ń bẹ fáwọn aláìní al-muhajirin àwọn ará Maka alladhina ukhriju min diyarihim tàlé wọn jáde kó ń lu wọn wa amwalihim lábẹ́ dúkìá wọn àwọn kò ń lé yabtaguna fadlan min Allah tí wọ́n retí kọ́lọ́ ń fa àánú rẹ̀ kẹ́wọ̀n wa ridwana wọ́n retí kọ́lọ́ ń kẹ́wọ̀n pẹ̀lú àánú rẹ̀ wa yansuruna Allah wa rasulahu àwọn ẹni tá a wí nǹkan wọ́n ran ọlọ́run lọ́wọ́ wọ́n ran ṣẹ́ ọlọ́run lọ́wọ́ wọ́n ran ànábì ọlọ́run lọ́wọ́ ulaika humus sadiqun àwọn àyè làwọn tí wọ́n jẹ́ olódodo والذين تبوأوا الدار والإيمان àbáwọn tí wọ́n fi ilé wọn lẹ̀ tí wọ́n fi ìmánì wọn lẹ̀ min qablihim ṣáájú káwọn tọ̀hún tó dé tí ń já àwọn ará Madina yuhibbuna man hajara ilayhim wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ṣe ìjìrà báwọn náà ará Maka wala yajiduna fi sudurihim hajatan mimma utu wọ́n nà tí wọ́n lè ná láwọn dúkìá wọn nà fáwọn ará Maka wọn ò sì ní ìbànújẹ́ lórí ẹ̀ wa yu'thiruna ala anfusihim wọ́n fi ẹ̀mí ara wọn lẹ̀ wọ́n gbẹ́mí ẹlẹ́mí gorí ẹ̀mí ara tiwọn ولو كان بهم خصاصة ولا قد كان جنا نبو كاجا سينكم ومن يوق شح نفسه أنا بالي لانفاني أتيلي با هوتين بلا متوقع فأولئك هم المفلحون أنتم إنه أنتوا جاني تيو جريني وقوله تعالى آية متنبه تلان توفي ويا سائل نبي محمد ونيا تأكل كأنه آخر الفتح كي محمد رسول الله أفني لين آية إنكو فضلا عن آيات كثيرة تمام آية متوقع ìbéèrè ká gbẹ̀yìn ìbéèrè nípa sáwọn sàábé sọ́wọ́ tí ká máa dìfẹ́ǹdì wọn sọ́wọ́ tí ká máa já nítorí wọn sọ́wọ́ tí ká gbà kẹ́nìkan máa kí wọ́n mùnáfìkí làwọn afáwọn ní azag ni wọ́n bá wa kó ọ̀pọ̀lọpọ̀ àyà táwọn náà ti máa ń ké tẹ̀tẹ̀ bá wa kó wọ́n pé àyà yìí náà tó àwọn àyà míì tí wọ́n ń bẹ tó pọ̀ rẹpẹtẹ tí ń ṣàlàyé bó làwọn sàábé ṣe jẹ́ ọ̀kọ́dọ̀ wọ́n sọ́fà Rasulullah sallam as-sahaba anábì gẹ́ fún ẹ̀ wọ́n ròyìn àwọn sàábé fún wa bí annahum udul pé èèyàn tí a lè fara mọ́ tá a lè gbára lé ni wọ́n wọ́n tó náà bá fi ta'zimihim anábì fẹ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó fẹ́ wọ́n fi yìn wọ́n fún wa wa ahsana sanaa alayhim anábì yìn wọ́n lẹ́yìn tó tọ́ tó dùn wa dhalika fi akhbarin mustafida láwọn ọ̀rọ̀ tí èso oríṣi kan náà oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn làbárì wa fi hadha al-ma'na inú àwọn àdéjì tó wá nípa páwọn sàábé ẹni ńlá ni wọ́n òun lè tí àfáà Abdullahi Mas'ud tí wọ́n gbà wá anna nabiyya sallallahu alaihi wasallam qala wọ́n nàbí sọ wípé khayru ummati àwọn tó jẹ́ni tí wọ́n lóore jù ní al-umma mi qarni làwọn tẹ́ bá mi lò thumma alladhina yalunahum lẹ́yìn náà kọ́ àwọn tó wọ́n lẹ́yìn wọn lẹ́yìn náà kọ́ àwọn tó wọ́n lẹ́yìn wọn lẹ́yìn àdísì ńkọ́
àwọn afáwà ní Azhar wọ́n ní fa in kunna la nusaddiqu shahadatul Qur'an tá a bá ti wá jíyàn kan tá a gba Qur'an gbọ́ mọ́ adúgbò tá a kéènù Qur'an yìí náà wáyà tá a bá ti wá gbà gbọ́ fi adalati sahaba nípa pé nírí làwọn sàábé kò sí munafiki láàrin wọn tá a bá gbà gbọ́ wa shahadati nabi tá a gba shahada ẹ̀rí ànábì tá a gà á jẹ́ lórí àwọn sàábé mọ́ faman nusaddiqu ba'da dhalik ìdákùnjá bèèrè lọ́wọ́ ọlọ́run sọ nípa àwọn sàábé ànábì àwọn òrí wọn àbá wọn lò àmọ́ wọn rí ó kọ̀ lákà ń gbọ́ ọlọ́run tó wá dá wọn tí ọlọ́run tó mọ àwọn ẹni àná ó wá ròyìn wọn fún wa ó lọ́run yọ́nú sí wọn ó lẹ́ni rere ni wọ́n ó ní wọ́n ti ṣe wọ́n máa ṣe òun kà wọ́n kẹ́nìkẹ́ ànábì náà wá dé ànábì náà fi tiẹ̀ náà kún tá a bá wá gbọ́wọ́ ọlọ́run gbọ́ gba àwọn sàábé ànábì Muhammad sallam tá a gbọ́wọ́ ànábì wá gbọ́ àwọn fáadà Azhar ní ká béèrè lọ́wọ́ kí faman nusaddiqu ṣé ká wá gbẹ̀yìn gbọ́ ni ká gbẹ̀yìn gbọ́ ká fi tọ́lọ́run lẹ̀ ká gbẹ̀yìn gbọ́ ká fà ànábì lẹ̀ faman nusaddiqu ba'da dhalik tá a bá láàgbọ́ lọ́n gbọ́ nípa tó sọ ń pa àwọn sàábé tá a gbà nábì Muhammad gbọ́ nípa tó sọ ń pa àwọn sàábé tá a wá lára sáà fẹ́ gbà kí mùnáfíkí ni wọ́n òpùrọ́ ni wọ́n èyí sẹ́yìn ọlọ́run yọ́nú sí wọn tá a ní ká wá gbàgbọ́ tilka ayatullahi natluha alayka bilhaq àwọn ọ̀rọ̀ ọlọ́run la kàyí àwọn àmì ọ̀rọ̀ ọlọ́run la kàyí àfitànábì àfikún fabihayi hadithin ba'da Allah wa ayatihi yu'minu àwọn àwọn ń bèèrè lọ́wọ́ yín lónìí o pé lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run kí lẹ́yìn náà ti fẹ́ gbà àdéhìsì wo lẹ́ ti fẹ́ gbàgbọ́ tí ó sọ nǹkan àmì fún yín nípa sàábẹ́ ànábì lẹ́yìn tá a ti kà fún iná ọlọ́run ọba àlìkẹ́ọ́lá wa idha kana al-amru kadhalik ṣùgbọ́n bá kí báyé sọ tá kó ti Kùránì tá kó ti àdéhìsì nípa wọn sàábẹ́ kí bó ṣe rí òun náà ló jẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ fa inna sabbahum kí yẹn wá bú sàábẹ́ ànábì kan aw la'anahum àbí kí yẹn máa ṣe pèlè wọn bí dhari'ati ta'dil lábẹ́ pé járí wa ta'dil ní ìmọ̀kan bẹ́ àìlè min al-fadha'i' al-muharramat kìí ṣe ordinary èèwọ̀ inú àwọn èèwọ̀ burúkú ni o wa bi khassa ní pàtàkì jùlọ hina yakunu al-qasd min dhalika shaqqu as-saff táwa fi ìbú sàábẹ́ ìbú àwọn sàábẹ́ àfi wá dáàrin mùsùlùmí àfi dàrú àwọn kan wá dìfẹ́ndì sàábẹ́ àwọn kan máa bá wọn sàábẹ́ àmọ́ wá jà bẹ́ẹ̀ sì tó fàjà yìí ó ní pẹ́ni tó kọ́kọ́ bú sàábẹ́ ni àti wọn àdúró pé à ń fi ìbú sàábẹ́ ṣe akọmọ́ ó ti wá di pé ó ti wá fa shaqqu saffi ń dá àwùjọ mùsùlùmí rú wa takrisu an-nizaa' bayna al-muslimin ń jẹ́ kí ìyapẹ́ ẹnu tún máa pọ̀ sí kọ́ta máa pọ̀ sí láàrin ọmọ àtàbúrò ẹ̀gbọ́n àtàbúrò bàbá àtọmọ àfa àtọmọ kéwú lábẹ́ pé aláàfin bú sàábẹ́ ẹnìkan lóhùn gbà ká bú sàábẹ́ ìwọ̀n fà wàhálà wa yakfi fi tahrimi sabbihim ó yẹ kó tó wa káàtẹ̀ paná apá àní bú àwọn sàábẹ́ ànábì màtá ẹni tọ́lọ́run bá ti ní àmọ́ bu àní bú wọn mọ́ ó tó fún wa ma thabata fi as-sahihayn in tí ń bẹnu Bukhari àti Muslim an Abi Sa'id al-Khudri tí a fà wà Abu Sa'id gbà wá qala an-nabiyyu sallallahu alaihi wasallam wọn nàbí sọ wípé la tasubbu ashabi ẹ má bú àwọn sàábẹ́ mi mọ́ ẹ mọ́ wọn ànábì mọ́ wọn gbogbo tẹ́ ẹ̀rẹ́ rí láwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ànábì makani tó ń ti bẹ́ẹ̀ ànábì ẹni ẹ̀ má bú wọn káàzùn gbogbo tẹ́ ẹ̀rẹ́ rí wọn nípa wọn láwọn kùdìẹ̀kùdìẹ̀ ká tiẹ̀ ẹ̀gbà kí ń bẹ lóòótọ́ ànábì lèmi náà má ẹ̀ má bú àwọn sàábẹ̀ mi. falaw anna ahadakum anfaqa mithla uhudin dhahaba bẹ́ẹ̀ bá ná sẹ́sìn kẹ́ ẹ ṣiṣẹ́ fẹ́sìn kẹ́ ẹ fọ̀sán àtòrú jà fẹ́sìn kó wáyé pé n tẹ́ ẹ ṣe fẹ́sìn ó fẹ́ tó ké òhùrù ní góòlù ẹlẹ́ẹ̀gún ẹ̀sìn ànábìrin tó bá fún ẹ ní ládàá kò ní tó ohun tí sàábẹ̀ kan ṣe fún mi kò ní tó múdù ẹ̀kún ọwọ́ méjèèjì ẹni tó bá jẹ́ sàmárì kò ní tó kódà kò ní tó lájì ẹ̀. nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí àwọn afárá Azhar ní ìnà kálọ̀ mọ̀ pé adalatu sahaba ìjẹ́nìrì àwọn sàábẹ̀ yóò kọ́ sọ àlẹ́ ó nípìnlẹ̀ o wala tukos ní fi ìjẹ́nìrì ẹnìkan ṣe ìpìlẹ̀ ìjẹ́nìrì sàábé ìjẹ́nìrì sàábé ni ó jẹ́ pìlẹ̀ táwọn wá fi bá ṣe bá wọn lò bẹ́ẹ̀ ni bí lò. fa ilmu al-jarh wa at-ta'dil ìmọ̀ká ń pè ní al-jarh wa at-ta'dil kìí ṣe ìmọ̀ká máa ń lò fún sàábé kọ́ ló ní àwọn tó bá ní mà yí dáadáa kìí ṣe ìmọ̀ká ń lò fún sàábé torí náà àwọn asasiyat àwọn abc màyí ni pé as-sahabatu udul ẹni eré ní gbogbo sàábẹ́ àti sàlám wọ́n ti fi sàábẹ́ ròyìn àti sàábẹ́ ní báyìí ìtumọ̀ ẹni pé nógo eré àní
tó pé kí ló fà á li'annahu la ta'dila ba'da ta'dili Allah wa rasul kí ni wọ́n fẹ́ sọ nípa sàábé ìpè ní síkọ̀ wúlò fún ma ọlọ́run ti pè síkọ̀ nílá fẹ́ máa yin sàábé ẹyin tí wò kò sí tí ó lékún sàábé lẹ́yìn tọ́lọ́run tí lóun ti fi ohun ti yìn wọ́n ànábì ti yìn wọ́n nígbà wọn sọ nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí ò túmọ̀ pé à ń sọ pé àwọn sàábé ò lẹ́sẹ̀ kọ́ o ẹ̀yà àṣọ yìí bal al-isma lil-anbiya wal-mursalin nígbà wọn náà mọ̀ ní pé àwọn ànábì ọlọ́run nìkan ni ọlọ́run sọ́kù nù kásáyèsè àwọn náà nígbàgbọ́ àwọn àwọn ní alaykum an tantabihu ẹjẹ́ àjọmọ̀ wípé ila annahu la ma'suma ba'da rasulillah lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run kò sẹ́lòmíì tí ó ní asma àmọ́ yaqulu lakum ghayra dhalik fahdharuhu ẹni bá ń sọ tó takò ilé fún yín ẹlẹ́gbọ̀n tiẹ̀ náà wọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ń kọ́ ẹni tẹ́ ẹ gbàgbọ́ ò ní pé tàyè ní asma àwọn sàábì ò túmọ̀ kálá àfihàn wá yà wọ́n jẹ níta wí fún yìí wọ́n lò ní tó yẹ ká mójútó òun gangan làkídà mùsùlùmí fàyínà tasdiquhu ẹ bá lè fẹ́ dẹ́lò míì lóhùn tí ń sọ nǹkan mí fún yín yadurukum fi aqidatikum ni ó ní àkídà yín lára o ni ó ní àdéhọ́kàn yín lára o àkídà wo ni allati tarakakum alayha rasulullah èyí tí ànábì fi ilẹ̀ kó tó kú fún yín wa ghayatul amr níta ká mà lábẹ́ bẹ́ẹ̀ ni pé anna as-sahaba báwọn sàábé adalatu as-sahaba ìjẹ́niyẹ́gẹ́ àwọn sàábé تعصمهم من تعمد الكذب على رسول الله يوني مسابقة قرما من شرون تي àdéhìí bá ń lẹ́pà ní sàábé gẹ́gẹ́ ló gbà wá ejú ti kú rẹ́rùn sàábé kò ní máa kó wá parọ́ pa nábì sọ tí ò sọ وإن كان من خطأ يتصور وقوعه من أحدهم tó ní sàábé dá ń sọ yìí náà ẹgẹ́ bí ìjẹniyàn ó lè ṣàwọn àìṣe tí ó bọ̀ àìṣe òun kèé sí àìṣe kó wá parọ́ mọ́ nábì kọ́ kí ó lè fọwọ́ lè kọ́tọ̀ fi wáyé ó lè wù àlámà ìkà kó wù ó kí bó ṣe yẹ kó jẹ́ ní kó má rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjẹniyàn rẹ̀ mẹ́yìn sàábé kan ò ní wá màmá kó wá fi ọ̀rọ̀ kan tì sí ànábì kó má rí bẹ́ẹ̀. eléyìí ni ntí a ní kápá nípa ìṣàlàyé ar-raddu ala ash-shubuhati al-warida min Nàìjíríà èsì táwọn afá al-Azhar tí wọ́n fún àwọn ìbéèrè tí àpapọ̀ àwọn èèyàn kan tí wọ́n kọ sí wọn láti ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ayé sọ àwọn kan bẹ wọ́n bẹ̀rẹ̀ sí máa dáùtù authenticity èsì yìí eléyìí ò ní di dáùtù so Azhar pẹ̀lú ògbólọ̀ àwọn náà ni wọ́n gbé bayanu jáde tí ń jẹ́ wípé a fi béèrè nípa kí àwọn nǹkan tá à ń gbọ́ yìí náà ni tí wọ́n sì fún wa ní èsì pé gbogbo ẹnikẹ́ni ẹnìkan kó jẹ́ nìkan ẹnikẹ́ni tí ń jẹ́ pé ó nígbà àwọn ìròrí tá a béèrè yìí la béèrè lọ́wọ́ àwọn àfáà tó jù wá lọ wọ́n sì fún wa ní èsì tí ó tó lórí àwọn ìbéèrè so ibi ẹni náà bí a ń bẹ láyé ní àbí òṣèlú àbí anybody tí ó padà máa wá wíwá àwọn nǹkan yẹn kọ́ èsì yóò fi máa jẹ́ èsì láéláé láti ibi tí ó ti wáyé fún irú àwọn òǹtọ̀ àbí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó fi àǹfààní fún wa lára ń ta kéyì kó sàǹfààní fún wa láyé kàlùkìyàmà kó fi tún àwa náà ṣe tí a wí àtàwọn tá a gbọ́ kó fi tún gbogbo ẹni tí ó bá níwò àwọn ìròrí tí a kà sáájú yìí tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa kọ́lọ̀ bá fi tún gbogbo oníkàkùn náà ṣe. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.